وثبت حكم الله أحسن قول الله الله لا إله إلا 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 الله لا إله إلا الله. Adúpẹ́ fún Ọlọ́run. Atọrọ kẹ́ àtìgẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad. Atọrọ kẹ́ àtìgẹ̀ tó pọ̀ fún Ànábì Muhammad. Ọlọ́run ọba tí ó ṣọ́ wa láti ìgbà tá ti bẹ̀rẹ̀ Ramadan. Ọlọ́run ọba tó ṣọ́ wa láti ìgbà tá ti bẹ̀rẹ̀ Ramadan. Títí di àsìkò ìgbà tí a wà yìí. Títí di àsìkò ìgbà tá a wà yìí. Ọlọ́run ọba yìí náà lọ́ba tí a dúpẹ́ fún. Ọlọ́run ọba yìí náà lọ́ba tá a dúpẹ́ fún o. Ó jẹ́ kí Ramadan ó jẹ́ kó sojú ẹ̀mí wa. Ó jẹ́ kí Ramadan ó sojú ẹ̀mí wa. A sì ń dá lọ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ náà débi tó dé lónìí. A sì ń dá lọ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ náà débi tó dé lónìí. A bẹ̀ Ọlọ́run ọba Ta'ala nínú àánú ẹ̀. A bẹ̀ Ọlọ́run ọba Ta'ala nínú àánú ẹ̀. Ibi tó kù sí iná. Ibi tó kù sí iná o. Ọlọ́run ẹ̀mí wa náà ni ó jẹ́ kó yọrí ẹ̀ o. Ẹ̀mí wa náà ni k'Ọlọ́run jẹ́ kó yọrí ẹ̀ o. Má jẹ́ kí wọ́n gbà ní ẹ̀yìn wa. Má jẹ́ kí wọ́n gbà ní ẹ̀yìn wa. Ọlá al-Qur'anul Karim. Ọlá al-Qur'anul Karim. Ọlá la hawla wala quwwata. Illa billahi al-azim. Àwọn bàbá Mudir. Bàbá Mudir. Ọlọ́run bá wa ṣíjú àánú rẹ̀ wò wọ́n. Ọlọ́run dákun bá wa ṣíjú àánú rẹ̀ wò wọ́n o. Oore rẹ̀ tó pọ̀. Oore rẹ̀ tó pọ̀. Ìkẹ́ rẹ̀ tó pọ̀. Ìkẹ́ rẹ̀ tó pọ̀. Àlùbáríkà rẹ̀ tó pọ̀. Àlùbáríkà rẹ̀ tó pọ̀. Ọlá rẹ̀ tó pọ̀. Ọlá rẹ̀ tó pọ̀. Ọlọ́run dákun bá wa ṣe fún wọn. Àlàáfíà rẹ̀ tó pọ̀. Ọlọ́run dákun bá wa ṣe fún wọn o. Ọlá la hawla wala quwwata. Wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àwọn òbí wa méjèèjì. Àwọn òbí wa méjèèjì. Tí wọ́n bí wa sáyé. Tí wọ́n bí wa sáyé. Ọlọ́run bá wa ṣíjú àánú rẹ̀ wò wọ́n. Ọlọ́run dákun bá wa ṣíjú àánú rẹ̀ wò wọ́n o. Oore rẹ̀ tó pọ̀. Oore rẹ̀ tó pọ̀. Ọlọ́run dákun bá wa ṣe fún wọn. Ọlọ́run dákun bá wa ṣe fún wọn o. Àánú rẹ̀ tó pọ̀. Àánú rẹ̀ tó pọ̀. Ọlọ́run dákun bá wa ṣe fún wọn. Ọlọ́run dákun bá wa ṣe fún wọn. Ọlọ́run wọlá gbogbo ìgbìyànjú wọn lórí wa. Ọlọ́run kó wọlá gbogbo ìgbìyànjú wọn lórí wa. Wọlá gbogbo àìsùn wọn àìwo wọn lórí wa. Ọlọ́run kó wọlá gbogbo àìsùn wọn àìwo wọn lórí wa. Ọlọ́run jẹ́ kóore wọn máa pọ̀ sí. Ọlọ́run dákun jẹ́ kóore wọn máa pọ̀ sí. Jẹ́ kọ́lá wọn máa pọ̀ sí. Jẹ́ kọ́lá wọn máa pọ̀ sí. Jẹ́ kí dáadáa wọn máa pọ̀ sí. Jẹ́ kí dáadáa wọn máa pọ̀ sí. Ọlá la hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim. Níbi tí a bá tafsiru wa dé ní inú Suratul Muzammil. Níbi tá a bá tafsiru wa dé nínú Suratul Muzammil. Bó ti ẹ̀ jẹ́ wípé ní a ti dé àyà tó kẹ́yìn níbẹ̀. Bó ti ẹ̀ jẹ́ pé a ti dé àyà tó kẹ́yìn níbẹ̀ o. Tí a sì ti ń yànnàná ẹ̀. Tí a dẹ̀ ń yànnàná ẹ̀. Lórí ìtúsílẹ̀ t'Ọlọ́run Ọba ṣe fún Ànábì àti àwọn àlùmọ̀ rẹ̀. Lórí ìtúsílẹ̀ tí Ọlọ́run ṣe fún Ànábì àti àwọn àlùmọ̀ rẹ̀, àwọn tó tẹ̀lé. Níbi qiyamul layli tí ò bá di ọ̀ranyàn gbére lé wọn lórí. Níbi ìmọ̀ dúró lóru tí ò bá ti di ọ̀ranyàn lé wọn lórí. Tí ò bá di ọ̀ranyàn gbére. Tí ò bá di ọ̀ranyàn gbére lé wọn lórí. Ṣùgbọ́n t'Ọlọ́run Ọba wá padà wá ṣe takhfifu fún wọn. Ṣùgbọ́n tí Ọlọ́run wá padà dé ó di fúfúyẹ́ fún wọn. Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ fún wọn tán. Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ fún wọn tán. Bẹ́ẹ̀ náà bọ́lọ́run Ọba ti ń sọ wípé ní òun ti taba alayhim, bóun ti ṣe takhfifu yẹn fún wọn pé kìí ṣe ọ̀ranyàn mọ́ tó dẹ̀ state àwọn reasons. Nígbà tí Ọlọ́run ti sọ pé kìí ṣe ọ̀ranyàn mọ́ tó dẹ̀ sọ àwọn ìdí tí èfi ṣe ọ̀ranyàn mọ́. Tọ́lọ́run wá sọ bẹ́ẹ̀ fún wọn. Tí Ọlọ́run wá sọ bẹ́ẹ̀ fún wọn. Ojú ẹsẹ̀ náà lọ́lọ́run wá ń fi kọ́máǹdì tẹ̀lé. Ojú ẹsẹ̀ náà ni Ọlọ́run wá ń fi àṣẹ níbi ń tẹ̀lé. Wípé ìyẹn la sọ pé kìí ṣe ọ̀ranyàn fún yín mọ́ o. Ìyẹn la sọ pé kìí ṣe ọ̀ranyàn fún yín mọ́. Ṣùgbọ́n o wa aqimus salat. Wa aqimus salata. Ṣùgbọ́n ìrun yín ẹ máa mójútó. Ṣùgbọ́n ìrun yín ẹ máa mójútó. Wákàtí márààrún yín ẹ má fi ṣeré o. Wákàtí márààrún yín ẹ má fi ṣeré o. Ẹ kí kẹ́kí dáadáa. Ẹ kí kẹ́kí dáadáa. Ọlọ́run wá ní kò tún mọ lórí yẹn nìkan.
Ọlọ́run wá ní kò tún mọ lórí ìyẹn nìkan. وآتوا الزكاة ó wá ní zaka yín náà Ó ní zaka yín náà. gbogbo ẹ̀yin tí a kẹ́ Gbogbo èyí tí a kẹ́, gbogbo ẹ̀yin tí a ṣẹ́gi ọlà fún gbogbo èyí tí a ṣẹ́gi ọlà fún, zaka nínú owó yín ẹ tún máa yọ ńbẹ̀ zaka nínú owó yín ẹ tún máa yọ ńbẹ̀. tí bá ti ń wọ ní sọ́ọ̀bù zakat Tí bá ti ń wọ òdiwọ̀n zaka, tó ti wọ dédé ń tí zakat tó tó ti wọ dédé tí zaka ti tó, ọlọ́run ní ẹ tún yọ nínú owó yín ẹ yọ nínú dúkìá yín Ọlọ́run ní ẹ tún yọ nínú owó yín, nínú dúkìá yín. ọlọ́run tún wá ní kò tún wá tán síbẹ̀ Ọlọ́run tún wá ní kò tún wá tán síbẹ̀. وأقرضوا الله قرضا حسنا ọlọ́run tún wá ní owó tẹ́ ìyá ọlọ́run lówó tí ó dáa tí ó dùn tí ó jẹ́ owó tí òun ọlọ́run ọba yọ́nú sí ọlọ́run tún wá ní ẹgbẹ́ yá òun ọlọ́run Ọlọ́run ní owó tó dáa, owó tí òun Ọlọ́run yọ́nú sí, ẹgbẹ́ kẹyà òun Ọlọ́run. ní tìtorí kóun ọlọ́run ọba lè fi ọ̀pọ̀ ńláńlá rọ́pò ìtumọ̀ rẹ̀ ní wípé ní dédé ń tẹ́ yá òun ọlọ́run òun ó dá padà fún yín òun ó tún wá fi èyí tí ó tún lé tí ó ju dédé ń tẹ́ fóun lọ ó lóun ó tún wá fi lékún fún yín Ọlọ́run ní tí ẹyà òun ó fún yín, ó tún wá fi àdìpèlé ó tún fi lé lórí fún yín. òun ó tún fi àdìpèlé ẹ̀ fún yín Ó tún fi àdìpèlé ẹ̀ fún tí yín. ò ní mọ ní dédé ń tẹ́ yá òun ọlọ́run nìkan Tí ò ní mọ ní déédé ń tẹ́ ẹyà òun Ọlọ́run nìkan. ṣùgbọ́n táwọn abira wa léèrè ní pé sọ́lọ́run fẹ́ náwó ni Ṣùgbọ́n táwọn abira wa léèrè ni pé ṣọ́lọ́run fẹ́ náwó ni. só ní àwọn ọmọ tó fẹ́ rán léèwé tó fẹ́ wá gba lónìí nítorí wọn ni Ṣé ó ní àwọn ọmọ tó fẹ́ rán léèwé tó fẹ́ wá gba lónìí nítorí wọn ni? só ní ìyàwó tó fẹ́ ṣí ṣọ́ọ̀pù fún Ṣó ní ìyàwó tó fẹ́ sí ṣọ́ọ̀bù fún ni? àbí tó fẹ́ dá lókoòwò Àbí tó fẹ́ dá lókoòwò? tó wá jẹ́ pé nítorí rẹ̀ ló fi wá nídìí owó Tó wá jẹ́ pé nítorí rẹ̀ ló fi wá nídìí owó, tó fi wá ní pé ká yá òun lówó tó fi wá ní ká yá ò ní owó. ṣùgbọ́n ní tìtorí wípé ọlọ́run fẹ́ jẹ́ kí oore tóun ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa Ṣùgbọ́n ní tìtorí pé Ọlọ́run fẹ́ jẹ́ kí oore tó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa, gbogbo àwọn tó ṣe owó ńláńlá fún tó ṣe ọlá ńláńlá fún gbogbo àwọn tí ó ṣe owó láńlá fún, tó ṣe ọlá láńlá fún, ọlọ́run fẹ́ kó jẹ́ wípé ní ọlá àwọn yẹn ó máa circulate ó fẹ́ jẹ́ kí ọlá wọn yẹn kó máa lọ káàkiri kó máa lọ káàkiri. kí gbogbo àwọn tí wọ́n bùkátà sí káwọn náà lè tara rẹ̀ rí Tí gbogbo àwọn tí wọ́n bùkátà sí owó wọn àtọ́lá wọn kán lè taba ara so rẹ̀ rí. gbogbo ẹni tó bá ti wá jẹ́ wípé ní àwọn tí wọ́n bùkátà sí tí pọ́njú mú wọn tí àìní mú wọn tí àìlè dágbé bùkátà mú wọn tí òṣì mú wọn tó lágbára bẹ́ẹ̀ ọlọ́run wá níbẹ̀ bá tí wọ́n ń fúnrú àwọn bẹ́ẹ̀ tẹ́ ń fún wọn Ọlọ́run tẹ́ bá ti fúnra àwọn tá a sọ wọ̀nyí o, tẹ́ ẹ fi ń rí bùkátà wọn gbọ́ tẹ́ ẹ fi ń rí bùkátà wọn gbọ́. èé tí wọ́n dẹ́bìtì nínú àkáǹtì tiyín Èyí tí wọ́n yọ nínú àkáǹtì tí yẹn tó bọ́ sọ́dọ̀ tiwọn tó wá bọ́ sí ọ̀dọ̀ tiwọn, ẹ ti yá èmi ọlọ́run lówó nìyẹn ẹ ti yá èmi Ọlọ́run lówó nìyẹn o. kì í ṣe pọ́lọ̀ gangan ló fẹ́ náwó Kìí ṣe pé Ọlọ́run gangan ló fẹ́ náwó. wọn iná dọ́là lọ́dọ̀ ọlọ́run Wọ́n iná dọ́là lọ́dọ̀ Ọlọ́run. wọn iná náírà ń bẹ Wọ́n iná náírà lọ́dọ̀ Ọlọ́run. wọn iná pounds ń bẹ Wọ́n iná pọ́ọ̀sì lọ́dọ̀ Ọlọ́run. wọn iná cedis ń bẹ Wọ́n iná sídìsì lọ́dọ̀ wọn Ọlọ́run. iná sẹ́fà ń bẹ Wọ́n iná sẹ́fà lọ́dọ̀ Ọlọ́run. àti gbogbo owó tà ń ná láyé Àti gbogbo owó tá à ń ná láyé. ṣùgbọ́n àwọn ẹ̀dá náà ló ní ká ná fúnra wa Ṣùgbọ́n àwọn ẹ̀dá náà ló ní ká. ó wá ní níná tá à ń ná fúnra wa ń Ó wá ní owó tá à ń ná fúnra ara wa kì í yẹn. sàná dànù Kìí ṣe ànádànù. à ń yá òun ọlọ́run Àyá Ọlọ́run lówó ni. òun ó sì dá a padà fún wa Òun ó dẹ̀ dá padà fún wa. kò wá ní ma lórí pé yóò dá owó yẹn àtàlékún padà fún wa mọ́ yóò tún wá fún alẹ́sàn ńláńlá tẹ̀lé Ó ní kìí ṣe pé owó nìkan ló ń dá padà, kìí ṣe àlékún nìkan ló tún wá dá ẹ̀san tó tún tóbi dá padà fún wa. ọlọ́run wá ń fi ìyẹn ìfi ń tẹ̀lé fún àṣẹ tí ń pa àwọn ànábì wa Muhammad Ọlọ́run á fi yẹn tẹ̀lé àṣẹ tí ń pa fún àná Muhammad àti àwọn Tọ́ífà tún
tọ́lọ́n sọ pé ma'aka àtàwọn ìjọ kan tí wọ́n sọ pé àwọn tẹ̀lé Ànábì Muhammad sallallahu tí alaihi wọ́n ń wasallam tẹ̀lé tán jọ ń ṣe yẹn tẹ́lẹ̀ tí wọ́n jọ ṣe tẹ́lẹ̀ Ọlọ́run wá ní ó tọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá ń jáde ń máa nẹ́bì Muhammad náà gbogbo èyí tẹ́ wá ń jẹ́ ìjọ Ànábì Muhammad sallallahu so alaihi wasallam kẹ́yìn náà wá emulate bẹ́ẹ̀ kẹ́yìn náà wá kọ́ àwòkọ́ṣe bẹ́ẹ̀ kẹ́yìn náà wá máa ṣe bẹ́ẹ̀ kẹ́yìn náà wá máa ṣe bẹ́ẹ̀ Ọlọ́run wá tún wá ní وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. Ọlọ́run wá ní Ọlọ́run wá ní in tẹ́ ẹ bá tì síwájú fún ẹ̀mí ara yín in tí ẹ bá tì síwájú fún ẹ̀mí ara yín lóore lóore níṣẹ́ rere níṣẹ́ rere ní àzìkí ní àrísìkí ní owó ní owó ètò ọ̀nà sí mọ́sálásí èyí tó ná sí mọ́sálásí ètò ọ̀nà fáwọn ọmọ òrukàn èyí tó ná fún àwọn ọmọ òrukàn ètò ọ̀nà fáwọn opó èyí tó ná fáwọn opó ètò ọ̀nà fáwọn aláàárẹ̀ èyí tó ná fáwọn aláàárẹ̀ ètò ọ̀nà tó fi ran ọmọ tí ń lọ léèwé tí ó sì lágbára àti lè sanwó rẹ̀ tó fi ràn án lọ́wọ́ èyí tó ná tó fi ran ọmọléèwé tí ń lọ léèwé tí ó sì lè sanwó rẹ̀ lọ́wọ́ ètò ọ̀nà tó fi ran ọmọ tí ń lọ léèké tí ò ní owó tí ó fi ra tíà tí ò lówó tí ó san léèké tí ò lówó tí ó fi gbọ́ tí ó fi ra sọ léèké tí ò ní kankan èyí tí o ná tó fi ran ọmọléèké lọ́wọ́ Ọlọ́run wá ní gbogbo eléyìí tẹ́ ń tì síwájú un gbogbo eléyìí tẹ́ǹtì síwájú yẹn nínú oore nínú oore Ọlọ́run lè ṣe lásán عند الله Ọlọ́run ní gbogbo ibi tẹ́ ń kó sí bẹ́ẹ̀ tí ń tì síwájú ẹ lọ ń kó sínú àkáǹtì kan lọ́dọ̀ òun Ọlọ́run bí ẹ ti ń kó síwájú Ọlọ́run ẹ lọ ń ti síwájú sínú àkáǹtì kan wájú Ọlọ́run ni ó nínú wọ́lẹ̀tì kan tí ń kó sí lọ́dọ̀ òun ó Ọlọ́run nínú wọ́lẹ̀tì kan tí òun kó sí nínú wọ́lẹ̀tì tọ́lọ́run bá wá ń kó sí lọ́dọ̀ rẹ̀ un nínú wọ́lẹ̀tì tí Ọlọ́run wá ń kó sí lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run wá ní tajiduhu inda Allah Ọlọ́run ni تجدوه عند الله bẹ́ẹ̀ bá ti wá dọ́dọ̀ Ọlọ́run tẹ́ ẹ bá ti wá dọ́dọ̀ Ọlọ́run ẹ padà rí lọ́dọ̀ Ọlọ́run ẹ padà rí lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run wá ní هو خيرا وأعظم أجرا Ọlọ́run wá ní ìyẹn gangan ló wá lóore jù Ọlọ́run ní ìyẹn gangan ló wá lóore jù ìyẹn náà sì rèé òun ló tóbi jù lẹ́san ìyẹn náà ló dẹ̀ tóbi jù ní ẹ̀san ìtumọ̀ rẹ̀ ní wípé ní èétọ́ mú jáde lápò rẹ̀ un Ọlọ́run ní èyí tó mú jáde lápò rẹ̀ hùn tọ́ náà tọ́ náà hùn sójú ọ̀nà tọ́lọ́hun sójú ọ̀nà tọ́lọ́hun sí gbogbo àwọn oríṣiríṣi nǹkan tá a ti ń ka kalẹ̀ yìí sí gbogbo àwọn oríṣiríṣi nǹkan tá a ti ń kà kalẹ̀ yìí tọ́ wá mú lábẹ́ wípé ní ìwọ náà bóyá ọ ní tó ṣẹ́kù ní àbọ̀ ọ̀tí ẹ̀ ní tó ṣẹ́kù àwọn bàbá wọn ò ní irun mú lówó àwọn bàbá wa wọn ò ní irun mú lówó kò ṣeé fàtu kò ṣeé fàtú olówó náà bó ti ní tó pọ̀ tóun olówó náà bó ti ní tó pọ̀ tóun ń rọ́jú àti yọ jáde náà ń ni rọ́jú àti yọ jáde náà ni torí tó bá wò ó pé wọ́n ó dẹ́bìtì òun tó bá wò pé wọ́n yọ owó kò nínú wọ́lẹ̀tì òun yóò tún ṣe bíi pé kó mọ̀ yàn kankan bẹ́ẹ̀ yóò tún ṣe bí kó mọ̀yàn kankan bẹ́ẹ̀ torí pé ní àwa là ń wo olówó pé olówó ńlá lágbájá o olówó ńlá lágbájá o bẹ́ẹ̀ ni olówó ńlá ni lóòótọ́ àwa là ń wò pé olówó ńlá lágbájá bẹ́ẹ̀ dẹ̀ ni olówó ńlá ni lágbájá tó tọ́ ṣùgbọ́n báwọn náà ti ní tóun ó láwọn nǹkan kan táwọn náà ń target ṣùgbọ́n báwọn náà ṣe ní tó yẹn ó ní àwọn nǹkan kan táwọn náà ń target àwọn náà ní àwọn goals àwọn náà ní àwọn goals wọ́n ní àwọn aims wọ́n ní àwọn aims pé nǹkan báyìí àwọn náà fẹ́ achieve ẹ̀ pé àwọn fẹ́ achieve ẹ̀ lápèjúwe nísìnyí bóyá ẹni tá a wò pé olówó ńlá ni ó ní 100 million bóyá ẹni tá a wò pé olówó ńlá ni tó ní 100 million tó náà ti wá dáwọ́lé project tó jẹ́ wípé ní yóò cost ẹ̀ níbi 200 million tó dẹ̀ ti dá wọlé project tí ó cost rẹ̀ ní 200 million ẹ rí wípé lóòótọ́ àwọn ọmọ rí pé ẹni lówó nínú owó tọ́lọ́wọ́ bá kó fún yín 100 million àbí dédé báwa bá ṣe fojú rẹ̀ wò I'm expect pé ó yẹ kó lè yọ
pé tó bá yọ bí 1 million náà kò létí ní lára. A máa wo pé ẹni tó ní 100 million tó bá yọ 1 million kò yẹ kí nǹkan kan lè ṣòwò yẹn náà. Kò yẹ kí nǹkan kó pa lára ń Kò bẹ̀. yẹ kí nǹkan kan pa lára ń bẹ̀ o. Kí wá ló tún wá ní lára àti lè yọ 100 million kó fi ṣe sàárà. Kí wá ní lára ó wá yọ 1 million kó fi ṣe sàárà. Kó yọ 1 million nínú 100 million. Kó yọ 1 million nínú 100 million Kó fi ṣe sàárà. Ṣùgbọ́n tí ó jẹ́ ó ní ọ̀nà lára ní ọ̀nà máa wò pé project tí mo dáwọ́lé 200 million ni ó parí rẹ̀. Ṣùgbọ́n project tó náà dáwọ́lé òun náà kó nira bó náà. Òun náà wá máa wò pé èmi náà tún ní di 100 million sí tí ó fi pé. Òun náà 100 million sí tí ó fi pé olówó ń wo wájú. So òun náà ti ní target nǹkan yẹn. Òun náà ti ní tájẹ́tì. Ṣùgbọ́n lójú títí wá àmọ́ òpé ó ti láhùn jù jèrè. Ṣùgbọ́n lójú títí wa àmọ́ wò pé ó ti láhùn jù jàre. Bọ́lọ̀ ń ṣe kẹ́ tó kódà kó fi 10 million lẹ̀ kò ní mọ̀ pé nǹkan kan kó nínú àkáǹtì òun. Bọ́lọ̀ ti kẹ́ tó kódà kó fi 10 million lẹ̀ kò ní mọ̀ pé nǹkan kan kó nínú àkáǹtì òun. So bí nǹkan yẹn ṣe máa ń rí nìyẹn. So bí nǹkan yẹn ṣe máa ń rí nìyẹn. Agídí tó náà wá fi fàáyọ lábẹ́ wípé òun náà tún bùkátà sówó. Agídí tó fi wá fa owó yẹn yọ látàrí pé òun náà sì tún bùkátà sówó. Ọlọ́run wá ní wa ma tuqaddimu li anfusikum. Wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu 'inda Allah. Ọlọ́run ní èyí tẹ́ wá tì síwájú. Ọlọ́run ní èyí tẹ́ wá tì síwájú yẹn. Nínú owó yín. Nínú owó yín yẹn. Nínú ìtọ́lọ́run bá ṣe fún yín yẹn. Nínú tọ́lọ́run bá ṣe fún yẹn. Bó ti lè wù kó ròyìn lára tóun. Bó ti lè wù kó ròyìn lára tó. Náà dànù. Náà dànù. Ṣàṣe dànù. Ṣe àṣedànù. Táníyàn yín bá ti dá lórí ẹ̀. Táníyàn yín bá ti dá lórí ẹ̀. Tẹ́ẹ̀ sì fi ìrègùn tẹ́ẹ̀ fi bàá jẹ́. Tẹ́ẹ̀ fi ìrègùn tẹ́ẹ̀ fi bàá jẹ́. Tẹ́ẹ̀ fi ìmọ̀ sùn rebe kẹ́ẹ̀ fi bàá jẹ́. Tẹ́ẹ̀ fi ìmọ̀ sùn rebe tẹ́ẹ̀ fi bàá jẹ́. Ọlọ́run lẹ́ padà rí lọ́dọ̀ èmi Ọlọ́run. Ọlọ́run ẹ padà rí lọ́dọ̀ èmi Ọlọ́run. Torí ẹlòmíì gbogbo bí ṣe ń ṣe dáadáa yẹn tó náà. Torí ẹlòmíì gbogbo bí ṣe ń ṣe dáadáa yẹn tó náà. In tó lè kó mọ̀ tún padà bá lọ́dọ̀ Ọlọ́run. In tó lè kó bá tí ò ní fi bá dáadáa yẹn lọ́dọ̀ Ọlọ́run. Òun náà ni pé kó tún wá fi ìrègùn tì. Òun náà ni kó wá fi ìrègùn tì. Kó fi ìmọ̀ sùn rebe tì. Kó fi ìmọ̀ sùn rebe tì. So irú ẹni bẹ́ẹ̀ ó lè dénú wọ́lẹ̀tì ẹ̀ kó bá pé ó ti empty. Irú ẹni bẹ́ẹ̀ ó lè dénú wọ́lẹ̀tì kó rí pé ó ti wà empty. Kò sí nǹkan kan tó padà bá kó tiẹ̀ wọ́n bá tọ́jú ẹ̀ síbẹ̀ nǹkan kan ló kó jẹ. Wọ́n bá tọ́jú ẹ̀ síbẹ̀ ìrègùn ló kó níbẹ̀. Mọ́nù yẹn ìrègùn. Ìsùnrebe tó ṣe ló lọ kó jẹ kó bẹ̀. Ìsùnrebe tó ṣe yẹn ló lọ kó níbẹ̀. Ọlọ́run ní ṣùgbọ́n gbogbo ẹni tó ń bá tì síwájú Ọlọ́run dáadáa. Ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu 'inda Allah huwa khairan wa 'azama ajran wastaghfirullaha inna Ọlọ́run wá ní ìyẹn huwa khairan. Ìtumọ̀ rẹ̀ ní pé ní òun ló fi lóore ju èyí tẹ́ kó sí báǹkì yín tẹ́ lẹ́ẹ̀fẹ́ náà yẹn lọ. Ọlọ́run ní òun ló lóore ju èyí tẹ́ kó sí báǹkì yín tẹ́ ẹ̀fẹ́ náà yẹn lọ. Òun ló lóore ju èyí tẹ́ kó pamọ́ sínú BTC account yín tẹ́ wá ní yóò sá wà ń bẹ̀ ní ẹdẹ mọ́bẹ̀ náà ni. Òun ló lóore ju èyí tó wà wọ́lẹ̀tì gbogbo coin tẹ́ kó síbẹ̀ yẹn lọ. Òun náà ni ó wà á mọ wá jẹ́ owó tí ń gangan tẹ́ ni. Òun náà ni ó wà á máa jẹ́ owó tí ń gangan tẹ́ ni. Torí pé ní owó tí ẹ kó sínú àkáǹtì rẹ yẹn. Torí pé owó tí o kó sínú àkáǹtì rẹ̀ yẹn. Tó o tí ì ná sójú ọ̀nà tọ́lọ́run. Tó o tí ì ná sójú ọ̀nà tọ́lọ́run. Àbí kó o ti ná kó o fi ṣe àǹfààní fúnra rẹ. Àbí tó o ti ná kó o fi ṣàǹfààní fúnra rẹ. O sì ń bá àwọn tí ó náwó tọ́jú owó ni o. O sì ń bá àwọn tí wọ́n náwó tọ́jú owó ni o. O sì ń tọ́jú rẹ̀ dà àwọn tí ó ná ni o. O sì ń tọ́jú owó yẹn dà àwọn tí ó ná ni o. O tí ì lè fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá sọ̀yà pé wọ́n lo ní. O tí ì lè fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá sọ̀yà pé wọ́n lo ní. Kò tí ì ṣú ọ̀ fún ọ pé wọ́n lo lówó yẹn. Kò tí ì ṣú ọ fún ọ pé wọ́n lo lówó yẹn. Torí pé ní tí kú bá lọ lè pa ọ́ níbi tó ti ń kówó yẹn pamọ́ náà tó di gbogbo ẹ̀ pamọ́ tó náà tó fi ṣàǹfààní fáyà ó fi ṣàǹfààní fẹ́ bí ó fi ṣàǹfààní fẹ́yàn tí kú bá padà lọ ká ọmọ bẹ́ẹ̀ náà pírọ́blẹ́mù náà ló tún máa padà jẹ́ sí fún ọ. Tí kú bá lọ ká ẹ mọ́rí owó yẹn pírọ́blẹ́mù náà ló padà jẹ́ sí fún ọ o. Ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ló fi sọ́nù hadithu rẹ̀ kan. Ló fi sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kan o. Pé ayyukum malu warithihi ahabbu ilayhi min malihi. Ẹni tó bá jẹ́ wípé ní owó ẹni tó jogún ló nífẹ̀ẹ́ jù. Ànábì wa Muhammad. Ànábì wa Muhammad. Ó béèrè ni. Ó béèrè. Ó ní èwo nínú yín. Èwo nínú yín o.
malu warithihi ahabbu ilayhi min malihi. owó ẹni tó jogún ló jẹ́ wípé owó ẹni tí yóò jogún rẹ̀ ló jẹ́ pé owó ẹni tí yóò jogún rẹ̀ in ló nífẹ̀ẹ́ sí ju owó tara tiẹ̀ lọ. ló nífẹ̀ẹ́ sí ju owó tara rẹ̀ lọ. sẹ́mọ̀ báwọn sàhábà ṣe ń bẹ wájú ànábì. nínú owó rẹ̀ àtowó àwọn tí wọ́n ànábì wa béèrè pé ó dáa jogún rẹ̀. sùlùtọ́ọ̀nù àti gbogbo ẹ̀yin tẹ́ wà ń kalẹ̀ yìí nínú owó yín nínú owó yín o àtowó tó jẹ́ wípé ní àwọn tí ó jogún yín ní ó ní àti owó tó jẹ́ pé àwọn tí wọ́n jogún yín ni wọ́n ní. èwo lẹ láìkì jù ń bẹ̀. èwo lẹ fẹ́ràn jù níbẹ̀. sẹ́mọ̀ pé ìbéèrè ohun èyí ò máa wò pé èmi tí mo ṣe wàhálà ìbéèrè tó le ni. èmi tí mo dààmú èmi tí mo dààmú. èmi tí mo sán lọ láàárọ̀ èmi tí mo sán lọ tí láàárọ̀. mo forí jágbó lọ tí mo forí jágbó lọ. tí mo sáà ṣe tátàtà tútù kí gbogbo lè jọra wọn tí mo ṣe tátàtà tútù kí gbogbo ẹ lè jọra wọn. tí mo wá kó gbogbo ẹ̀ jọ tí mo wá kó gbogbo ẹ̀ jọ. bó ni ó ṣe wá jẹ́ pé owó ẹni tí ó wàá jogún mi ní wàá nífẹ̀ẹ́ sí ju owó tara tèmi lọ. bó máa ṣe wá nífẹ̀ẹ́ ẹni tó fẹ́ jogún mi ju èmi gangan ara mi lọ owó ara mi lọ. nígbà táwọn náà rò sọ́tún tán rò sósì. nígbà tí wọ́n wá rò sọ́tún tí wọ́n rò sí àlàáfíà. qalu ya Rasulallah. wọ́n wá sọ pé ìwọ òjíṣẹ́ Ọlọ́run. ma minna ahadun kò sí kankan nínú wa. illa maluhu ahabbu ilayhi. àyàfi kó jẹ́ pé owó tiẹ̀ ló fẹ́ràn owó rẹ̀ náà ló fẹ́ràn ló nífẹ̀ẹ́ jùlọ. ìtumọ̀ rẹ̀ ní wípé ní kò sí èèyàn kankan nù wa àyàfi kó jẹ́ wípé ní owó títí ẹ̀ tó jẹ́ pé òun gangan ló ń ní inú ò nífẹ̀ẹ́ sí jù. kò sí ìyàn kankan tó lè mú owó ẹni tí ó jogún rẹ̀ sókè owó tiẹ̀. pé kò pọ́síbù kò sẹ́ni tí ó sọ wípé ní owó ẹni tí ó jogún ni òun wà nífẹ̀ẹ́ sí ju owó tara tó ń lọ kò lè sínú ẹni tí ó sọ bẹ́ẹ̀. kò sí ẹni tí ó sọ bẹ́ẹ̀ nínú wa. ànábì ni ẹ lè sọ bẹ́ẹ̀. ànábì ni ẹ lè sọ bẹ́ẹ̀. so kò sẹ́ni tí ó jẹ́ wípé ní owó ẹni tí ó jogún rẹ̀ ni ó mú. kò sẹ́ni tó jẹ́ pé owó ẹni tí ó jogún rẹ̀ ni ó mú. wọ́n á sọ wípé nítọ̀ nígbà tó lọ tán owó tó nírè àwọn tí ó sì jogún rẹ̀ àwọn wọ́n ní báyìí o. owó tó nírè àwọn tí wọ́n dẹ̀ jogún rẹ̀ dẹ̀. kò sẹ́ni tí ó nífẹ̀ẹ́ rẹ̀ nínú yín. kò dẹ̀ sí ẹni tí ó nífẹ̀ẹ́ rẹ̀ nínú yín o. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó wá ní fa inna malahu ma qaddama. Ànábì ní ṣe ni pé owó rẹ̀ gangan ni tó bá ti síwájú. wa malu warithihi ma akhkhara. owó ẹni tí ó jogún rẹ̀ ni owó tó bá fi ilẹ̀ sẹ́yìn. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ó wá ní ṣẹ́wàá gbọ́. Ànábì ní ṣe gbọ́. ṣe ni wípé owó tiẹ̀ gangan. ṣe ni pé owó tiẹ̀ gangan o. tó ń lè sọ pé òun ló ń ní. tó ń lè sọ pé òun lòun ni. òun lówó tó jẹ́ pé ní ó ti tì síwájú yẹn o. ó ní owó tó jẹ́ pé ó ti tì síwájú. òun lówó tó ti ná yẹn o. ó ní owó tó ń gangan ti ná. òun lóhun tó ti mú jáde nínú dúkìá rẹ̀ tó ti ná fáwọn èèyàn o. òun náà ni owó tó ti mú jáde nínú dúkìá. òun lè tó ti yọ zàká ń bẹ̀ o. òun náà lèyí tó ti yọ zàká ń bẹ̀. òun lè tó ti fi rẹ àwọn tí wọ́n ń sunkún tó ti fi rẹ wọ́n lẹ́kún o. òun náà lèyí tó ti fi rẹ gbogbo àwọn tó ń sunkún lẹ́kún o. ó ní ṣùgbọ́n wa malu warithihi ma akhkhara. àbí ó sọ pé fa inna mala warithihi ma akhkhara. owó ẹni tí ó jogún rẹ̀ náà lówó tó bá fi ilẹ̀ sẹ́yìn. èyí tó wá jẹ́ owó ẹni tí yóò jogún ẹ̀. èyí tó wá jẹ́ owó ẹni tí ó jogún ẹ̀. òun lè tó kó sí báǹkì tí ò náà. òun náà lèyí tó kó sí báǹkì tí ò ná. òun lè tó dì pamọ́ sínú ẹrù rẹ̀ tó sáà dípẹ́ ó sáà so gbogbo ẹ̀ ó yí ó dì bẹ́ẹ̀lì ó yí ó tún fọ̀rọ̀ ayí ó tún yí má sọ ó yí mọ́ gbogbo ẹ̀ ó wá kónú lé pé àníṣe nínà. òun náà lèyí tó lọ́ọ̀kì mọ́wọ́lẹ́tì rẹ̀. àbẹ́ tó jẹ́ wípé. tuqaddimu li anfusikum min khairin tajidu inda Allahi huwa khayran wa a'zama ajran wastaghfirullaha inna Allaha ghafurun rahim. àbí èyí tó jẹ́ wípé ní wọ́n gbẹ́ ilẹ̀ wọ́n gbẹ́ àjàalẹ̀. àbí èyí tó ṣe wípé ní wọ́n gbẹ́ àjàalẹ̀. wọ́n wá di owó yẹn wọ́n dì wọ́n wá tọ́jú ẹ̀ pamọ́ síbẹ̀. wọ́n wá di owó yẹn wọ́n dì wọ́n wá tọ́jú ẹ̀ pamọ́ síbẹ̀. gbogbo ẹ̀ náà láti rí Nàìjíríà wa yìí. gbogbo ẹ̀ náà pátá láti rí ní Nàìjíríà wa yìí. láwọn tí wọ́n di owó náírà wa. láwọn tí wọ́n di owó náírà wa. àti àwọn owó òkè òkun. àti owó òkè òkun. wọ́n kó pamọ́ di gbogbo ẹ̀ wọ́n kó pamọ́ wọ́n á gbẹ́lẹ̀.
wọ́n dì sínú ilẹ̀ wọ́n fi AC sí wọ́n fi gbogbo ẹ̀ sí. wọ́n kó pamọ́ sínú ilẹ̀ wọ́n wá dé mọ́nú ilẹ̀ wọ́n tún wá fi AC sí kó má lè bàjẹ́. ẹ dákun nígbà wọ́n kú tí wọ́n padà tú gbogbo ẹ̀ jáde wọ́n kàn fowó ṣòfò lásán. nígbà tí wọ́n kú tí wọ́n wá kówó jáde wọ́n kàn fowó ṣòfò lásán. kódà àwọn tí ó jogún wọn gan wọn ò tún lè rí ń bẹ̀. àwọn tí wọ́n jogún wọn gan wọn ò tún lè rí níbẹ̀. àwọn gangan sì rẹ̀ wọn ò fi ṣàǹfààní nígbà tán ń bẹ láyé. àwọn gangan wọn ò fi ṣàǹfààní nígbà tán ń bẹ láyé. ó wá di òfò onílé àtòfò àlejò. ó wá di òfò onílé ó di òfò fàlejò. àwọn yẹn kò sí nǹkan kan tí wọ́n ó tún rí lọ́dọ̀ Ọlọ́run ju pé wọ́n ó tún jẹ ìyà lọ. kò sí nǹkan kan tí wọ́n rí lọ́dọ̀ Ọlọ́run tó kọjá àyà. torí pé ní Ọlọ́run ní tí ẹ tún kó pamọ́ yẹn ó yẹ káwọn kan kí wọ́n ṣàǹfààní ńbẹ̀ kí wọ́n rí oríire ńbẹ̀. ẹ̀dẹ̀ dí ó dẹ̀ pọ̀ tó yẹ pé ní ó níye ìdílé tó lè là. àwọn oore tẹ́ kó pamọ́ yẹn àwọn kan láǹfààní tí wọ́n lè ṣe níbẹ̀ ẹ̀dẹ̀ kó pamọ́ tó fi dín tó fi bàjẹ́. ṣùgbọ́n gbà tó yẹ pé wọ́n jí náà ní tẹ́lẹ̀. ṣùgbọ́n gbà tó jẹ́ pé wọ́n jí náà ní tẹ́lẹ̀. wọ́n jí ní o. ó wá jẹ́ ìyà méjì. ó wá jẹ́ ìyà méjì. ìyà pé ẹ kọ́kọ́ jí owó tálíkà. ìyà pé ẹ kọ́kọ́ jí owó tálíkà. owó àwọn mẹ̀kúnnù. owó tó yẹ kẹ́ ẹ fi tọ́jú wọn. owó tó yẹ kí wọ́n ṣàǹfààní ń bẹ̀. ẹ wá jí. orí gbogbo ẹni tẹ́ ẹ jí owó wọn yóò kọ́kọ́ bí lálùkìyámọ̀ náà. orí gbogbo àwọn tẹ́ ẹ jí owó wọn yóò kọ́kọ́ bí. toró olúkálukú ni ó dìde. torí pé orí olúkálukú ni ó dìde o. nígbà tọ́rọ̀ ìfìlásù bá fẹ́ ṣẹlẹ̀ tí wọ́n di múfìlísù. nígbà tó bá di pé ó mọ̀ ríṣẹ́ sí. ilé ó dìde pé nínú owó tẹ́ kó pamọ́. nínú owó tẹ́ kó pamọ́ yẹn. sẹ́yìn kó owó tèmi náà ń bẹ ń bẹ. sẹ́yìn kó owó tèmi náà ń bẹ. mo fẹ́ gba ẹ̀tọ́ mi lónìí. mo fẹ́ gba ẹ̀tọ́ mi. ẹ dákun gbà tó olúkálukú bá ń gba ẹ̀tọ́ eré àwọn tí wọ́n ń di owó pamọ́ ọ̀hún owó gbogbo orí olórí orí tútù orí gbígbẹ tó yẹ kí wọ́n máa fi ṣàǹfààní fún wa tí wọ́n wá ń kó pamọ́ níjọ́ tó olúkálukú bá ń béèrè ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ wọn sẹ́mọ̀ yí pé ní ọ̀rọ̀ wọn ó ṣeéṣe kó mọ̀ jásálì jẹ́ nàmọ́. ọjọ́ tí olúkálukú bá ń béèrè ẹ̀tọ́ lọ́wọ́ wọn wọn ò nílé rẹ̀ tọ́ fi sílẹ̀. torí pé ní akàlàmọ́lá hádà. torí pé ó jowó eléyìí. ó ti jowó eléyìí. gbogbo eléyìí tó sì jowó wọn ni ó dìde. gbogbo eléyìí tó dẹ̀ jowó wọn dẹ̀ ni wọ́n dìde. ṣùgbọ́n ká ní pé ní wọ́n fi ṣàǹfààní láyé. ṣùgbọ́n tá ní pé wọ́n fi ṣàǹfààní láyé. tó dẹ̀ jẹ́ pé wọ́n jí. Ọlọ́run ní huwa khairan. wa khairan wa azama ajran. Ọlọ́run ní ìyẹn ni ò bá lóore jù fún wọn. Ọlọ́run ní ìyẹn ni ò bá lóore jù fún wọn. wa a'zama ajran. wa a'zama ajran. òun ni ó tún wá tóbi jù fún wọn lẹ́san. òun ni ó wá tóbi jù fún wọn lẹ́san o. ṣùgbọ́n ìgbà tí wọn ò ti ná nísìn kò sí ní tán fẹ́ lọ débà. ṣùgbọ́n ìgbà tí wọn ò ti ná nísìn kò sí ní tán fẹ́ lọ débà o. nígbà tán ti ọ́dí ẹ̀ yìí kò sí nǹkan kan tí wọ́n lọ jèrè rẹ̀ wájú Ọlọ́run mọ́. nígbà tí wọ́n ti dìímú tí wọ́n dìímú sínsìn kò sí ní tán fẹ́ lọ débà níwájú Ọlọ́run. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó tún jẹ́ óyé wa. ó ní yaqulu al-'abdu mali mali. mali mali. إنما له من مالي ثلاثون إنما له من مالي ثلاثون ما أكل فافنا أو لبس فابلا أو أعطى فقتنا وما سوى ذلك فهو ذاهب وتاركه للناس. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ó ní ẹrú. Yaqulu al-'abdu. Gbogbo àwa tá wà láyé náà lónìí. Gbogbo àwa tá wà láyé náà lónìí. In tá mọ̀ ké tá mọ̀ pariwo ni pé máàlì máàlì máàlì. Máàlì máàlì. A máa sọ wípé ní owó mi rèé. A máa sọ pé owó mi rèé o. Owó mi rèé. Owó mi rèé. Dúkìá mi rèé. Dúkìá mi rèé o. Dúkìá mi rèé. Dúkìá mi rèé o. Torí nígbà tá bá wo gbogbo asset tá ní. Torí nígbà tá bá wo gbogbo nǹkan ogun ọ̀rọ̀ tá ní. After all, mo ní ilé méjì ní Àkúrẹ́, mo ní 3 ní Lẹ́kí, mo ní 5 l'Àbújá, mo ní Dubai, mo ní iléeṣẹ́ náà níbẹ̀, mo ní kinní kan ńbẹ̀, mo ní kinní kan ńbẹ̀, kódà ilẹ̀ tí mo ní náà kò níye. Ó ní bẹ́ẹ̀ náà ni olúkálukú ẹrú máa sọ pé dúkìá mi rèé, dúkìá mi rèé, owó mi rèé, owó mi rèé, kinní tèmi ní tèmi ní tèmi ní.
يقول العبد مالي مالي ó ní tẹ́rù ó máa sọ nìyẹn pé owó mi dúkìá mi tèmi ni èmi mo ní o. إنما له من ماله 3. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wá ní gbogbo bí tí ń ké òun tí ń pariwo bẹ́ẹ̀ kó lọ mọ̀ pé n tó jẹ́ tiẹ̀ من ماله 3. nínú dúkìá rẹ̀ tí ń pariwo òun nínú owó rẹ̀ tó lò ń níun nínú ọlá rẹ̀ tó lò ń níun nínú àsìkí rẹ̀ tó lò ń níun ó ní mẹ́ta náà tiẹ̀ ń bẹ o. ó ní mẹ́ta náà ní tiẹ̀ níbẹ̀ o. mẹ́ta náà tiẹ̀ tọ́ níbẹ̀. mẹ́ta ní tiẹ̀ nínú owó rẹ̀. mẹ́ta ni tí ó jẹ́ tiẹ̀ ń bẹ. mẹ́ta ni tí ó padà jẹ́ tiẹ̀ nínú owó rẹ̀. إنما له من ماله 3. ẹ̀hẹ́. ما أكل فافنا. Ànábì ní èyí tó jẹ èyí tó jẹ nínú dúkìá yẹn nínú dúkìá yẹn ó jẹun sínú ara ẹ̀ ó jẹun sínú ara ẹ̀ ó jẹun tó dáa ó jẹun tó dáa ó mu tó dáa ó mu tó dáa ó jẹ ìgbádùn tó dáa ó jẹ ìgbádùn tó dáa ó ní tiẹ̀ nu ما أكل فافنا. ó jẹ ó sì jẹ tán ó jẹ ó dẹ̀ jẹ tán ó fẹ́ tó dáa ó ra àpò ráìsì ilé ó rí pò ń rẹ́yìn ẹ̀ ó ra àpò ìrẹsì sílé ó dẹ̀ rí pòun rẹ́yìn ẹ̀ ó ra àpò sẹ̀mó ẹ̀mí rẹ̀ náà ló jẹ tán ó ra àpò sẹ̀mó ẹ̀mí rẹ̀ náà ló jẹ tán ما أكل فافنا. ó lọ sí mọ́ọ̀lù ó lọ sí mọ́ọ̀lù ó jẹ pizza ó jẹ pizza ó jẹ shawarma ó jẹ shawarma ó jẹ barbecue ó jẹ barbecue ó jẹ yogurt ó mu yogurt ó mu yogurt ó mu yogurt ó jẹ kítúni fish pie meat pie ó jẹ meat pie so ó ní gbogbo ohun tó wá jẹ yẹn náà ó ní gbogbo ohun tó wá jẹ yẹn so náà tó jẹ sínú ara ẹ̀ tó sì jẹ tán ní ibi tó ti lọ jẹun tó dẹ̀ jẹ tán níbi tó ti lọ jẹ yẹn tiẹ̀ ló jẹun òun ló nìyẹn òun ló nìyẹn o ما أكل فافنا. أو لبس فأبلا. ó lẹ́lẹ́ẹ̀kejì nínú tó ní ẹlẹ́ẹ̀kejì nínú tó ní aṣọ tó rà aṣọ tó rà èèyàn lè ra aṣọ kó jẹ́ pé kìí sóun ló ní ìyẹn lè ra aṣọ kó jẹ́ pé nǹkan ló ní ó lè ra kó jẹ́ pé kìí èèyàn sóun máa ń ló ra aṣọ tó jẹ́ pé lòmíì ló rà á fún ní kódà télọ̀ lè ti wọ́n kódà télọ̀ lè ti wọ́n télọ̀ lè ti rán tán télọ̀ ti lè rán tán tí ó sì tún jẹ́ pé kìí sóun ló ní tí ó dẹ̀ jẹ́ pé kò í ṣòun ló ní aṣọ aláṣọ ló rà aṣọ aláṣọ ló rán aṣọ tẹ́lòmí owó ló rán aṣọ tẹ́lòmí owó ló rán ṣùgbọ́n tó bá jẹ́ pé ní òun gangan ló kì í bọrùn ara ẹ̀ ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé òun gangan ló kì í bọ ọrùn ara ó rẹ̀ wọ̀ sọ́rùn ara rẹ̀ ó wọ̀ sí ọrùn ara ó rẹ̀ wá lòógbó ó wá lò ó wá fi lò ẹ̀rí pé a mọ̀ sọ pé béèyàn bá ra aṣọ àbúrà nǹkan ẹ̀mí rẹ̀ ó lò ó àwọn ọmọ ní bíbí yẹn bá ra nǹkan èyí tẹ́mi ìyàn lò tó wá lò gbóhùn èyí tẹ́mi èèyàn lò tó wá lògbó yẹn àbí bàtà tó rà àbí bàtà tó rà tó wá lòógbó tó lòógbó fìlà tó rà fìlà tó rà tó lòógbó tó lòógbó àti gbogbo téèyàn máa ń wọ̀ àti gbogbo tíyàn máa ń wọ̀ tó wá jẹ́ pé òun ló lò ó tó lòógbó fúnra tó ẹ̀ wá jẹ́ pé òun ló lòógbó fúnra ẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ó lòun náà ló nìyẹn ó lóun náà ló nìyẹn o أو لبس فأبلا. أو أعطى فاقتنى. Ànábì wa ní ẹlẹ́ẹ̀kẹta ànábì ní ẹlẹ́ẹ̀kẹta o nínú tá a sọ wípé ní ìwọ náà lọ tún ní nínú tá a sọ pé ìwọ náà ló tún ní kó náà ló ní nǹkan ẹ̀ kó náà ló ní nǹkan ẹ̀ ó ń lé tó fi tọrẹ òun lèyí tó fi tọrẹ fáwọn tó ní ìdí ẹ̀ fún àwọn tí wọ́n ń bùkátà sí o torí tí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ẹlòmíì nílò rẹ̀ ibi tí ó lòun tọrẹ sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ibi tí ń tọrẹ sí ọ̀pọ̀lọpọ̀ tọrẹ ibi tí ń tọrẹ sí bóyá ẹni tí ò ní ìdí ẹ̀ bóyá ẹni tí ò nílò rẹ̀ ni tí ò dẹ̀ mọ̀ kìí ṣe wípé ní gbogbo yẹn náà ni máa ní ìdí ọrẹ o torí bọ́ ọgbọ́n olówó yóò tún gbà á sí o ṣùgbọ́n àwọn kan sì ń bẹ tó yẹ pé condition tí wọ́n bùkátà sí ju bí ẹni tó fẹ́ lọ fún yẹn ṣe bùkátà sí lọ. àwọn kan wọ́n bùkátà sí oore ju àwọn kan lọ ṣùgbọ́n wọn ò ní fún àwọn yẹn. ṣùgbọ́n ò ní fún àwọn yẹn. àwọn tó jẹ́ pé ní ebi ò pa wọ́n. àwọn tó jẹ́ pé ebi ò pa wọ́n. ní tán bá fẹ́ jẹ lásìkò náà wọ́n ó jẹ. ní tí wọ́n bá fẹ́ jẹ lásìkò náà ni wọ́n ó jẹ. àwọn náà wọ́n tún wá lọ máa kó fún. àwọn náà ni wọ́n tún wá lọ máa kó fún. àwọn àtọ̀ fàkùtà náà. gbogbo èyí tó bá ná sójú ọ̀nà tọ́lọ́hun. gbogbo èyí tó bá ná sójú ọ̀nà tọ́lọ́hun. tó ná sójú ọ̀nà tọ́lọ́hun. sójú ọ̀nà tọ́lọ́hun gbogbo tọrẹtọrẹ kó béèrè ibo nìyẹn máa ná ọrẹ sí.
tó bá ti ná tó ná dáadáa tó ná re tó bá ti ná dáadáa tó ná re Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Sallallahu ó ní alaihi yẹn wasallam. náà yóò jẹ́ èyí tí wọ́n fi pamọ́ fún ọ èèyàn lálùkìyàmá gangan lèyí tí wọ́n fi pamọ́ fún ẹ lálùkìyámà ìwọ náà ló nìyẹn ìwọ náà ló nìyẹn o أو أعطى ẹ̀hẹ́ وما سوى ذلك Ànábì ní tó bá ti yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta tó ń kà kalẹ̀ ànábì ní tó bá ti yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta tí òun kà kalẹ̀ yìí tó bá ti yàtọ̀ sí وذاهب وتارك للناس ẹn tó ní yóò kúkú bá tiẹ̀ lọ ẹni tó ní yóò kúkú bá tiẹ̀ lọ yóò wá fi gbogbo ohun tó kù yóò fi rẹ̀ fáwọn èèyàn yóò wá fi gbogbo ohun tó kù yẹn fáwọn èèyàn owó tó kó pamọ́ sí báńkì yóò fi lẹ̀ fáwọn èèyàn owó tó kó pamọ́ sí báńkì yẹn yóò fi lẹ̀ fáwọn èèyàn aṣọ tó ọ̀sá ń tọ́jú pamọ́ pé ìntí ìfẹ́ wọ̀ ìntí ìfẹ́ wọ̀ ìntí ìfẹ́ wọ̀ ó wá ka pémpém síbẹ̀ aṣọ tó ń tọ́jú pamọ́ tó ní mi tí ìfẹ́ wọ̀ tó wá ka péńpé síbẹ̀ bàtà tó ọ̀sá kó pamọ́ pé ìntí ìfẹ́ wọ̀ ìntí ìfẹ́ wọ̀ aago rẹ tọ́ ní ìntí ìfẹ́ wọ̀ ìntí ìfẹ́ wọ̀ tó kó gbogbo ẹ̀ pamọ́ bẹ́ẹ̀ tí kú fi wá mú ọ filẹ̀ fáwọn tí ó lónìí gbogbo ohun tó kó pamọ́ tí kú fi wá bẹ́ẹ̀ níbẹ̀ ó fi lẹ̀ fáwọn tó bẹ́ẹ̀ lónìí وذلك ee وهو ذاهب وتارك للناس èyí tí wá ń bẹ́ẹ̀ ní pé ní èyí tó wá filẹ̀ fáwọn èèyàn yẹn ó ti kó lẹ̀ fáwọn tí ó jogún ẹ̀ èyí tí ó wá fi lẹ̀ fáwọn èèyàn yẹn ó ti kó fúnlẹ̀ fáwọn tí wọ́n jogún ẹ̀ kò sí lára nǹkan tó fẹ́ gbà lórí kò ẹ̀ sí ládàá kankan tó fẹ́ gbà ń bẹ̀ pé mo wá fogún lẹ̀ fáwọn tí ó jogún ó dáa kọ́ fogún lẹ̀ tó ló dáa pé kán jogún ẹ̀ ṣùgbọ́n kì í ṣe wípé nítorí pé ó ti wá fogún lẹ̀ ó wà gbà ládá lórí ẹ̀ èyí ṣe torí pé ó fogún lẹ̀ ó gbà ládàá lórí ẹ̀ wọ́n kẹlẹ̀ máa jẹ́ náà tẹ́lẹ̀ ni òfilẹ̀ wọ́n á jẹ ogún ẹ̀ náà wọ́n á jẹ́ náà tẹ́lẹ̀ ni ó lè jẹni tó mọ̀ ó lè jẹni tó mọ̀ wọ́n á padà jogún ẹ̀ so ó fi gbogbo ẹ̀ lẹ̀ fáwọn èèyàn ó fi gbogbo ẹ̀ lẹ̀ fáwọn tọ́lọ̀ ní kó filẹ̀ fún وما سوى ذلك èyí tó wá burú jà ń bẹ̀ wá ni wípé tó bá jẹ́ pé owó yẹn nínú owó yẹn bóyá èyí tí ò mọ́ ń bẹ ń bẹ̀ èyí tó wá burú jáì tó jẹ́ pé nínú owó yẹn èyí tí ò mọ́ wá bẹ́ ń bẹ̀ tọ́lọ̀ ń dẹ̀ fẹ́ fìyà jẹ ọ́ lé lórí tí ọlọ́ndẹ̀ fẹ́ fìyà jẹ ọ́ lé lórí ìwọ tó kówó yẹn jọ ni wàá dá ìyà yẹn jẹ ìwọ tí okòwò yẹn jọ ni wàá dá ìyà yẹn jẹ sọ́ra àwọn tí wọ́n jẹ ogún rẹ̀ ń sọ̀rọ̀ àwọn tí wọ́n jogún rẹ̀ yẹn wọn ò bá kò bá dé alẹ́ ẹjọ́ tán jẹ ogún rẹ̀ kan lọ máa fi owó rẹ̀ jẹ ṣàwámà wọn ò bá lọ fi owó rẹ̀ flex kan fi jayé wọn ò bá lọ máa fi jayé wọn ò bá fi jayé sédè ìdí tán sáti pín fólúkálukú ni ní tó wù kán fi ṣe ṣebí tí wọ́n pín fólúkálukú ní tó bí wọ́n wo olúkálukú fi ṣe páànù sí òun ò ní bọ́ ṣe pa nínú ìṣirò wọn ò ní bẹ́ẹ̀ ṣe وما سره ألا يرى ما يسره ẹ̀hẹ́n ولا يتخذ شيئا يخاف له فقدا ولا يتخذ شيئا يخاف له فقدا ibi ọsẹ ẹ̀ tún lọ́hun وما سره ألا يرى ما يسره ولا يتخذ شيئا يخاف له فقدا gbogbo ẹni tó bá yá pé ní tí máa dùn máa nú gbogbo ẹni tó bá jẹ́ pé ẹni tí máa ń dùn máa nínú وما سره ألا يرى ما يسره máa yẹ̀sú ùú وما سره ألا يرى ما يسوءه ẹ̀hẹ́ فلا يتخذ شيئا يخاف له فقدا فلا يتخذ شيئا يخاف له فقدا wọ́n ló lówó ògbádùn wọ́n ní olówó ò gbádùn pọ́kàn rẹ̀ ìbalẹ̀ pé ọkàn rẹ̀ kì í balẹ̀ pé torí pé ní yóò mọ̀ wípé gbogbo dúkìá tó ń kójọ torí pé yóò mọ òwò gbogbo dúkìá tó ń kójọ kí nǹkan ó má ṣe kí nǹkan má ṣe o kí parun ó má mu kí ìparun kó má mu kó má dẹni àná kó má dẹni àná àfáàní tó irú yẹn fi lè ṣẹlẹ̀ sí ọ àáfàá ní tí èrò yẹn fi lè ṣẹlẹ̀ sí ọ máa ń sára hu وما سره ألا يرى ما يسوءه gbogbo ẹni tí bá ń dùn mọ́nú láyé gbogbo ẹni tí bá máa ń dùn máa nínú tí máa ń dùn nínú tiẹ̀ ó ní pé ní òun fẹ́ rí nǹkan tí ó bà ọ́ nínú jẹ́
pé òun ò fẹ́ rí nǹkan tí ó bọ̀ nínú jẹ́ òun ò fẹ́ rí nǹkan tí ó kaburú bá wọn òun ò fẹ́ rí nǹkan tí ó kàbúrú bá wọn òun ò fẹ́ rí nǹkan tí ó bírèkì àti wọn. òun ò fẹ́ rí nǹkan tí ó bírèkì àti fala yattakhidh فلا يتخذ شيئا يخاف له فقدا ولا يتخذ شيئا يخاف له فقدا. kírú ẹni bẹ́ẹ̀ má wulẹ̀ mú nǹkan tó jẹ́ pé ní yóò máa bẹ̀rù pé òun lè ṣàfẹ́kù ẹ̀. kírú ẹni bẹ́ẹ̀ kó má mú nǹkan tó jẹ́ pé òun ló pé òun lè ṣàfẹ́kù ẹ̀ nítorí pé ọ lè pàdánù rẹ̀ ẹni tó bá mọ̀ pé o lè pàdánù rẹ̀ ọ sì fẹ́ rí bànújẹ́ nínú ayé. o ò dẹ̀ fẹ́ rí bànújẹ́ nínú ayé dákun má múrú nǹkan bẹ́ẹ̀. dákun mọ́ múrù nǹkan bẹ́ẹ̀ ìwọ tó ò fẹ́ kí wọ́n bírèkì àti rẹ̀ ìwọ tí ọ̀bẹ jẹ́ kí wọ́n bírèkì àti rẹ ọ ní yan ọ̀rẹ́ tí ó bírèkì àti o ẹ̀ ò ní yan ọ̀rẹ́ tí ó bírèkì àti rẹ o ọ ní yan nìyẹn. o ò ní yan nìyẹn ṣé túmọ̀ rẹ̀ ní pé ní ẹni tí ó bá fẹ́ nǹkan láyé gbogbo ẹni tí ó bá fẹ́ nǹkan láyé ألا يرى ما يسوءه فلا يتخذ شيئا يخاف له فقدا فلا يتخذ شيئا يخاف له فقدا. kó ti mọ̀ pé ní nǹkan yẹn tó ń bá ṣàfẹ́kù ẹ̀ o yóò padà jẹ́ bànújẹ́ fún un. ó ti mọ̀ pé nǹkan yẹn tó ń bá ṣàfẹ́kù rẹ̀ yóò padà jẹ́ ìbànújẹ́ ìbànújẹ́ fún un kó yá fi nǹkan lẹ̀ kó yá fi nǹkan yẹn lẹ̀ fílẹ̀. fílẹ̀ o ṣùgbọ́n tó bá ti wá jẹ́ pé mi ẹ̀ gbé tó bá ti jẹ́ pé ẹ̀mí rẹ̀ gbé ọ mú nǹkan náà ni ó mú nǹkan yẹn náà ni so o. náà ni ó fi jẹ́ pé ní gbogbo wa nínú ayé ní ó fi jẹ́ pé gbogbo wa nínú ayé gbogbo bíi pé afẹ́ nǹkan báyìí afẹ́ nǹkan báyìí gbogbo bí pé a fẹ́ nǹkan báyìí a fẹ́ nǹkan báyìí a sì fẹ́ kí nǹkan yẹn ó bọ́ mọ́ wa lọ́wọ́. a fẹ́ jẹ́ kí nǹkan ibẹ̀ bọ́. náà níbi tí ìbànújẹ́ lè máa gbà wọlé sí wa lára. ara ibẹ̀ náà ni ìbànújẹ́ torí tọ́lọ́run bá padà gba nǹkan yẹn lọ́wọ́ wa tọ́lọ́run bá wá gba nǹkan yẹn lọ́wọ́ àbí wa ẹni tó ní mọ́tò tọ́lọ́run gbà lọ́wọ́ ẹ̀ ẹni tó ní mọ́tò tọ́lọ́run gbà lọ́wọ́ ẹ̀ tí ó máa jó ni ṣé ó mọ̀ jó ni ẹni tó lọ́kadà tọ́lọ́run gbà lọ́wọ́ ẹni rẹ̀ tó ní ọ̀kadà tọ́lọ́run gbà lọ́wọ́ ẹ̀ ṣé yóò máa jó ni ẹni tó lọ́mọ tọ́lọ́run gbà lọ́wọ́ rẹ̀ ẹni tó lọ́mọ tọ́lọ́run gbà lọ́wọ́ ẹ̀ ṣé yóò máa jó ni. فلا يتخذ شيئا يخاف له فقدا. ẹni tó ní boyfriend tọ́lọ́run gbà lọ́wọ́ rẹ̀ ẹni tó ní boyfriend tọ́lọ́run gbà lọ́wọ́ ẹni tó ní girlfriend tọ́lọ́run gbà lọ́wọ́ ẹ̀ ṣé yóò máa dunnú ni ṣé yóò máa dunnú ni Ṣé yóò máa ní dunnú tó ti wò pé tí mo fẹ́ mú lọ lé ni. ألا يتخذ شيئا يخاف له فقدا. ẹni tó bá ti wò pé àyà ó máa já ẹni tó bá ti wò pé àyà wọn máa já lórí ọ̀rọ̀ olóbìnde lórí ọ̀rọ̀ olóbìnrin dé o kó má mọ́bìn má wulẹ̀ tó sì tó rọ́ ti wò pé tó bá padà lọ bírèkì àti rẹ̀ torí tó bá padà lọ bírèkì áàtì ọkàn rẹ̀ ò ní balẹ̀ ọkàn rẹ̀ ò ní balẹ̀ má wulẹ̀ ṣe kí ni má wulẹ̀ má wulẹ̀ débẹ̀. ولا يتخذ شيئا يخاف له فقدا. ولا يتخذ شيئا يخاف له aṣọ فقدا. tó lè fi bóra mọ́ wọ̀ o so bẹ́ẹ̀ náà lẹ́ni tó jẹ́ pé ní ó ti wò ó wípé ní gbogbo àsìkí tó ń kójọ òun padà ṣàfẹ́kù rẹ̀ ńjọ́ kan. ẹni tó ti mọ̀ pé gbogbo ohun tó ń kójọ òun padà ṣàfẹ́kù ẹjọ́ kó má wulẹ̀ wá wọ́ mọ̀ kó tètè máa náà kó má wà wọ́ mọ́ kó tètè máa ná tètè náà fara kó tètè ná fara tètè náà fẹ́ bí tètè náà fẹ́ bí o tètè náà fojúlùmọ̀ tètè náà fojúlùmọ̀ tó rọ́ ti máa ń pẹ́ ní ìjọ́ tó bá ṣàfẹ́kù rẹ̀ torí ó ti mọ̀ pé tó bá jẹ́ pé yóò bá ọ̀nù jẹ́ yóò bẹ̀ ní tó bá jẹ́ pé ní ikú náà ló jẹ́ kó ṣàfẹ́kù ẹ̀ tó bá jẹ́ pé ikú náà lójú ọ̀sàfẹ́kù ó tún padà rí ìbànújẹ́ yẹn lálùkìyàmà ó lè rò pé ó escape ẹ̀ láyọ̀ escape ẹ̀ lọ́jọ́ ọgbìn ọ lálùkìyàmà. lè rò pé ó escape ẹ̀ láyé má wulẹ̀ wáwọ́ mọ́ má tètè bọ́ ti bí ti ń dọ́wọ́ rẹ̀ ìwọ náà máa ná fáwọn tó ní ìdí ẹ̀ ìyẹn ni ó máa jẹ́ tiẹ̀. ìyẹn ní ọmọ jẹ́ tẹ́ ألا يرى ما يسوءه ولا يتخذ شيئا يخاف له فقدا. ولا يتخذ شيئا يخاف له فقدا. ọlọ́run wá kẹ́ ọ nínú ẹbí ọlọ́run wá kí ọ nínú ẹbí ìwọ tó yẹ kó o jẹ́ breadwinner wọn ìwọ tó yẹ kó o jẹ́ breadwinner ó ti jẹ́ wípé ní lọ́pọ̀lọpọ̀ gbà bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọlọ́run lè má kẹ́ gbogbo ọmọ tí ń bẹ́nu ẹbí ọlọ́run lè mọ̀kẹ́ gbogbo ọmọ tí ń bẹnu ẹbí ẹnìkan náà àwọn kọ̀ọ̀kan lọ́lọ́run bó fàyọ tí wọ́n lázìkí tí ó bù háyà
Olúwa lè fa èèyàn kan yọ, ó lè fa àwọn kọ̀ọ̀kan yọ, ó lè fẹ̀gbọ́n yọ ńgbà míì, ó lè fa ẹ̀gbọ́n yọ ńgbà míì, ó lè jẹ́ àbúrò ni ó fà yọ ńgbà míì, ó lè jẹ́ àbúrò náà ni ó fà yọ ńgbà míì, kódà ó lè jẹ́ àbíkẹ́ inú ilé. ó lè jẹ́ àbíkẹ́ inú ilé náà Kò tí ó fà síbi yọ. tọ́lọ́run ọba ò lè gbà yọ. Kò síbi tí Olúwa ò lè gbà yọ. Sọ wá rí ìwọ tọ́lọ́run ọba bá ti yọ òun So wá rí ìwọ tọ́lọ́run ti yọ yẹn, tó ti gbé àánú yẹn fún ọ̀hún, tó ti gbé àánú fún ẹ yẹn, bójú ò ti ní máa ti àwọn yòókù dọwọ́ rẹ̀, bí ojú òsè ní ti àwọn yòókù dọwọ́ rẹ o, báwọn yòókù rẹ̀ ò ṣe ní máa ráhùn dọwọ́ rẹ̀, báwọn yòókù rẹ òsè ní ráhùn dọwọ́ rẹ o, bíṣẹ́ ò ṣe ní sí àwọn yòókù dọwọ́ rẹ̀, bí ìṣẹ́ òsè ní sáwọn yòókù dọwọ́ rẹ o, bẹ́sìn wọn ò ṣe ní yọ́ta ó dọwọ́ rẹ̀. bẹ́ẹ̀ sìn wọn bí òsè ní yọ síta ó dọwọ́ rẹ o. Tọ́lọ́run ti gbé wọ dìde nìyẹn, Torí pé Olúwa ti gbé wọ ó dìde dẹ̀ ti yẹn, kẹ́ ọ nìyẹn. ó dẹ̀ ti kí ọ nìyẹn. So tí wọn náà bá ti wá ń ṣe bí àwọn náà nífẹ̀ẹ́ rẹ̀. Tí wọn náà bá ti wá ń ṣe bá a ti ní kó o ṣe yẹn, wọ́n nífẹ̀ẹ́ rẹ o. وما سره ألا يرى ما يسوء فلا يتخذ شيئا يخاف له فقدا Ó ṣeun. ولا يتخذ شيئا يخاف له فقدا. Tó o bá dẹ̀ mọ̀ wípé ní bọ́lọ́run ọba ṣe kẹ́ ọ tó yẹn, Tó o bá dẹ̀ mọ̀ pé bọ́lọ́run ṣe kí ọ tó yẹn, o ò lè máa ná fẹ́ bí o lè máa ná fara ẹ̀. o ò lè ná fún ẹbí àtàrà, o ò lè ná fÓlúwa. Àbí bí wọ́n ti wá ń bọ̀ pé tọ̀ bùkátà báyìí mọ̀ yọjú agbára àwọn ò sí ká ṣàánú àwọn. Àbí bí wọ́n ti wá ń bá ọ pé bùkátà báyìí mọ̀ yanjú, kó ṣàánú àwọn. Tó wá ní ẹ kí ni ẹ̀yin náà ẹ lọ wá bẹ́ẹ̀ ṣe ṣe. Tó wá sọ pé ẹ̀yin náà ẹ lọ wá bẹ́ẹ̀ ṣe ṣe o. Ṣé èmi nìkan ni? Ṣé èmi nìkan ni? Ẹ ṣe nǹkan à ń ṣe wàhálà ká tó rówó Ẹ yẹn ṣáà náà ni. mọ̀ pé wàhálà là ń ṣe Ṣé nǹkan à ń dààmú yẹn káwa náà tó rí Ẹ ni. ṣáà mọ̀ pé à ń dààmú ká tó rówó. Bẹ́ẹ̀ lọ́n kó gbà á lọ́wọ́ tiẹ̀ náà Bẹ́ẹ̀ lọ́n kó gbà á lọ́wọ́ rẹ, kó wá gbé fẹ́ lòmíì. kó gbé ìfẹ́ lòmíì. Kí wọn náà wá wà ní pòsíṣàn tán wà. Kí wọn náà wà ní pòsíṣàn tó wà, Kó wá- kó gbowó lọ́wọ́ Ah, sọ pé k'Ọlọ́run kó gbà kó gbé tiẹ̀. ìfọ́lọ́ rẹ, Kó wá gbé fáwọn. kó gbé fáwọn. Ọ mọ̀ wípé ní pòsíṣàn táwọn náà wà kò tẹ́ àwọn náà lọ. Àwọn máa pa ọlọ́rẹ tó wá ṣàwọn, ó máa mọ̀ pé ẹni tí ò ní tó fẹ́ tọrẹ, tó wá wà pòsíṣàn pé kò ní tí ó fi tọrọ yẹn, ó padà máa sunkún dédé tí wọ́n sùn yẹn. Ṣùgbọ́n lọ́wọ́ bá tó gbé fún ọ, Ṣùgbọ́n Ọlọ́run bá tó gbé fún ẹ, ó ti fi tàwọn tó so mọ́ ọ yẹn, ó ti fi tiwọn náà sínú tiẹ̀. ó ti fi tiwọn náà sínú tiẹ̀, Ó wàá máa ná fún wọn. ó ti fi búrẹ́dì tiwọn Ṣùgbọ́n sínú búrẹ́dì tiẹ̀. ìwọ fi ń jẹ́ breadwinner. Ni wọ́n fi ń jẹ́ ẹni tó ní búrẹ́dì, tó wí ní búrẹ́dì. Ṣùgbọ́n wàá máa yẹ kú dá fọdlin. وما يكن ذا فضل Wọ́n yẹ bó kálbí fọdlihi. ويبخل بفضله Ala qawmihi yustaghuna anhu wa yudhmamu. على قومه يستغنى عنه ويذمم على قومه يستغنى عنه ويذمم ومن يك ذا فضل وما يكن ذا فضل ويبخل بفضله. ويبخل بفضله Ó sì lè pè é ní ومن يك ذا مال. وما يكن ذا مال ويبخل بماله. Bó tún wọ̀ ọ́ tún lẹ ní ومن يك ذا علم. وما يكن ذا علم ويبخل بعلمه بعلمه على قومه يستغنى عنه ويذمم. على قومه يستغنى عنه ويذمم وما يكن ذا مال Gbogbo ẹni tó bá jẹ́ olówó, Gbogbo ẹni tó bá jẹ́ olówó, ويبخل بماله owó tọ́lọ́run ọba wá fún, ọlá tọ́lọ́run ọba dá, ó wá di wípé ní fi ń ṣe ahun. owó tí Ọlọ́run fún, ọlá tí Ọlọ́run dá, ogun ọ̀rọ̀ tọ́lọ́run kó fún, ó wá di tí fi ń ṣàwọn. Ó ti gbàgbé wípé ní kìí ṣe ọgbọ́n òun náà ló ń fi rí. Ó ti gbàgbé pé kìí ṣọgbọ́n náà ló وما ń rí. يكن ذا مال ويبخل بماله على قومه يستغنى عنه ويذمم على قومه يستغنى عنه ويذمم Tún lò pé àlá àhàlìhí. على آله يستغنى عنه ويذمم على آله يستغنى عنه ويذمم So tí bá wá ń fi ọlá yẹn
tí fi ń lá àwọn yòókù rẹ̀ lójú. tí bá wá ń fi ọlá yẹn tí fi ń láwọn yòókù rẹ̀ lójú. Ó ti rí pé èèyàn ní ń bọ́ sí mọ̀ pé ó ní wà bẹ̀rù yẹn ti gate. Ó ti mọ̀ pé èèyàn ń bọ̀ owó ló dẹ̀ fẹ́ wá béèrè ó ní ẹ ti gate. Tó sì jẹ́ ẹ sọ fún pé mi sí nlé. Ẹ sọ fún pé mi sí nlé. Wọ́n ti pé kò gbé kọ́ọ̀lù. Wọ́n ti pé kò gbé kọ́ọ̀lù. Kò dẹ̀ tún return kọ́ọ̀lù yẹn. Kò dẹ̀ tún return kọ́ọ̀lù yẹn. Nítorí pé Ọlọ́run ọba ti kẹ́. Torí pé Ọlọ́run ọba ti kẹ́. Ọlọ́run ọba ti gbóni fún. Ọlọ́run ti gbóni fún. Ọlọ́run ọba ti gbọ́lá fún. Ọlọ́run ti gbọ́lá fún. Àdẹ̀ ti ṣe fáwọn yòókù yẹn kò lè ní lára. Àdẹ̀ ti ṣe fáwọn yòókù yẹn kò lè ní lára. Ṣùgbọ́n ká decide pé òun fẹ́ máa ṣe ahun fún wọn náà ni. Ṣùgbọ́n ó kàn decide pé òun fẹ́ máa ṣahun fún wọn náà ni. Ó kàn fẹ́ máa lo ọlá yẹn lé wọn lérí bẹ́ẹ̀ náà ni. Ó kàn fẹ́ máa lo ọlá yẹn lé wọn lórí bẹ́ẹ̀ ni o. Ìwọ́n tó dẹ̀ ń sọ wípé ní ẹ kódà ìjọ ẹlẹ́dàá yín tó èmi gan ó láwọn kinní kankan tí mo fẹ́ ṣe tí mi ò lówó tí mo fẹ́ ná fún yín báyìí. Torí pé bùkátà pọ̀ wájú tèmi náà. Ìwọ tó sọ pé ojú ẹlẹ́dàá wọn tó. Ala alihi. Àwọn ń padà wá ń bọ̀ ní klọ́ọ̀bù níbi tó ti ń bà náwó. Wọ́n wá níbi tó ti ń lábíṣe owó. Wọ́n bọ̀ níwájú eléré níbi tó ti ń fowó gbá lójú tó ń fowó gbá nímú tó ń lẹ owó mọ́ láyà. Wọ́n bá ẹ níbi tí o ti ń fowó gbá eléré lójú gbá láyà gbá gbogbo ara. Gbogbo àwọn tó sì yẹ kó ṣe fún rẹ̀ iná ganú lẹ̀ lọ ṣe nǹkan kan fún wọn. Gbogbo àwọn tó yẹ kó o ṣe fún náà ganú lẹ̀ ló ṣe fún wọn. Ọ lè ṣe bẹ́ẹ̀ fún wọn lóòótọ́ o. O lè ṣe bẹ́ẹ̀ fún wọn tòótọ́. Ṣùgbọ́n alihi yustagina anhu wa yufimamu. Ala alihi yustagina anhu wa yufimamu. máa rántí wípé ní kìí ṣe wọ́n lọ dá wọn. Wọ́n máa rántí pé ọkọ̀ ló dá wọn. Ọlọ́run ọba tó sì dá wọn ó mọ bí òun náà ṣe ṣèjẹ́ mú wọn. Olúwa wọn tó dá wọn ó mọ bí ó ṣe ṣe jẹ́ Ó mọ bí ó ṣe ṣáàzìkí fún wọn. ó mọ bí ó ṣe sáàsìkì fún wọn. Àbí ẹni tí wọ́n tilẹ̀kùn mọ́ tí wọ́n jó rásẹ̀sì wọlé. Ẹni tí wọ́n ti ilẹ̀kùn mọ́ tí wọ́n ò jórí Yóò wọ ọ̀nà bòmíì lọ náà ni. yóò wá ọ̀nà bòmí lọ. Ṣùgbọ́n Ọlọ́run ọba aláàánú ṣe bí wọ́n tilẹ̀kùn ti ẹni. Ṣebí wọ́n tilẹ̀kùn ti ẹni ọba láàánú. Ọlọ́run ọba aláàánú ó wá ṣílẹ̀kùn 100 fún. Yóò wá sílẹ̀kùn ọgọ́rùn-ún. Lẹ̀kùn kan péré nìwọ́ tì. Lẹ̀kùn kan péré nìwọ́ tì. Ọlọ́run wá ṣílẹ̀kùn 100 míì fún bòmíì. Yóò wá sílẹ̀kùn ọgọ́rùn-ún. Wọ́n wá ìrọ̀rọ̀ wọn sí bòmíì. Wọ́n wá ìrọ̀rọ̀ wọn síbòmí. Ṣùgbọ́n ṣé wọ́n sì dẹni àpọ́nlé lọ́dọ̀ wọn mọ́? Ṣé wọ́n lè máa dẹni àpọ́nlé? Ṣé wàá dẹni àpọ́nlé? Ṣé wàá dẹni àpọ́nlé lọ́dọ̀ wọn báyẹn? Ṣé wàá sì dẹni àyẹ́sí lọ́dọ̀ wọn? Ṣé wàá dẹ̀ dẹni àyẹ́sí lọ́dọ̀ wọn báyẹn? Ṣé wàá sì dẹni iyì lọ́dọ̀ wọn? Ṣé wàá dẹ̀ dẹni iyì lọ́dọ̀ wọn báyẹn? Yustagna anhu wa yudhmamu. Ala qaumi yustagina anhu wa yufimamu. Ala qaumi yustagina anhu wa yufimamu. Wọ́n wá bí wọ́n ti rọrọ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n èébú ni ó wà padà máa gbà. Wọ́n á wá bí wọ́n á ṣe rí ọ̀rọ̀ tiwọn lọ síbòmí tí èyí sọ́dọ̀ rẹ̀ bọ èébù ni wàá padà. Bọ̀dá tó ń jẹ́ òní jẹ́ bọ̀dá alápọ̀nlé mọ́ bọ̀dá alábùkù lọ́mọ jẹ́. Bọ̀dá tó ń jẹ́ òní jẹ́ bọ̀dá alápọ̀nlé mọ́. Ẹbí òní pọ́n lé mọ́ ará òní pọ́n lé mọ́. Bọ̀dá lásán ló mọ̀ jẹ́ òní lápọ̀nlé mọ́. Kódà láwùjọ Kódà láwùjọ. ẹni tó lọ́wọ́ bá kẹ́ láwùjọ kẹ́ náà. Ẹni tí Ọlọ́run bá kẹ́ láwùjọ. Bóyá community kan ìwọ lọ́wọ́ bá kẹ́ jù. Bóyá community kan ìwọ lọ́lọ́run kẹ́jù. Ó wá ń fowó láwọn ará community rẹ̀ òfin láwọn Ó lójú. wá ń fi owó láwọn òun fọlá jiyọ̀ òun fowó láwọn Wọ́n lójú. wá sì kí wọn síbòmíì. Wọ́n á wá síbòmí tí wọ́n bá dẹ̀ sí níbòmí. Ọ̀ ní dẹ́ni yìí. Wàá tẹ́ ojú máa tẹ́ wàá tẹ́ náà. Ọ padà tẹ́ni. Wàá tẹ́. Ala qaumi yustagina anhu wa yufimamu. Ọfẹ́ máa níyì ọfẹ́ máa níyì sọ̀rọ̀ pọ́fẹ́ wọn rí yìí. Olóòfẹ́ máa níyì ṣòro báyà ọ̀fẹ́ náà ń pín yìí. Owó náà wọ́n fi ń rà á. Owó náà fi ń ra yìí. Owó lọ́ fi ra yìí. Owó náà fi ń ra yìí. Owó tọ́lọ́run kẹ́ ọ yẹn tán dẹ̀rí pọ́lọ́run bá kẹ́ ọ tó náà fún wọn yẹn náà ló fi máa dẹni yìí láwùjọ. Owó tí òun náà ní àṣírí ẹ̀ fi ń bò náà ló fi ń dẹni yìí. Kódà wọn ò rí láìfí rẹ̀ wọn ò ní lè sọ. Kódà wọ́n á rí tó kù sí wọn ò ní lè sọ. Wọ́n ní jẹ́ bẹ́ẹ̀. Wọ́n mọ̀ pé ẹni yẹ̀yẹ́ ni o. Wọ́n á mọ̀ pé ó ṣe yẹ̀yẹ́ ń bì kan. Àṣírí rẹ̀ gan ó tú sí wọn lọ́wọ́ níbi àìdá tó ṣe. Àṣírí rẹ̀ máa tú sí wọn lọ́wọ́ bí àìdá tó ṣe. Ṣùgbọ́n torí ọrẹ tó ti ń ṣe fún wọn yẹn. Ṣùgbọ́n torí ọrẹ tó ń ṣe fún wọn yẹn. Wọ́n kàn máa gbójú ni. Wọ́n á wá gbójú wọn wá sọ fún ẹ pé lè lá èdìkà mọ́ Olúwa ló pé tán o. Ọ̀ọ́dì tí wọ́n máa tún sáìdì ẹ. Wàá rí i pé wọ́n tún sáìdì rẹ̀. Wọ́n tún máa dìfẹ́ǹdì ẹ. Wọ́n á tún máa dìfẹ́ǹdì rẹ̀. Wọ́n lẹ́ni tó bá jẹ́ ní owó kinní kan ní ó pè ní gómìnà. Wọ́n ní ẹni tó bá jẹ nínú owó kinní kan ní ó pè ní gómìnà. Àṣà tán máa dá ni o. Àṣà tí wọ́n máa dá nìyẹn. Ẹni tó bá jẹ́ ní owó Ṣàìbù ní ó pè ní gómìnà. Ẹni tó bá jẹ nínú owó gómìnà ní ó pè ní gómìnà.
ẹni tó bá jẹ nínú owó president Ṣàìbù ló kọ àwọn president ọ̀pẹ́ nìkan jẹ́ Ṣùáìbù gómìnà ni o. Ṣùáìbù gómìnà ló Máa kọ ní rẹ̀ Ṣàìbù gómìnà. Ṣùáìbù Tó gómìnà wá di pé wọ́n sọ di pé ẹni tó bá jẹ́ ní owó Ṣàìbù ni ó pè ń gómìnà. ẹni tó bá jẹ nínú owó Ṣùáìbù gómìnà ló Ẹni tí ò bá ti jẹ́ ń bẹ̀ Ṣàìbù ni ó pè é. Ṣùáìbù ẹni tí ò bá Kò ní fi gómìnà sí. قدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. Ẹ ti wá rí ètè wá ti síwájú àwọn èèyàn lẹ́ẹ̀tì fún yóò lóore fún yín lọ́dọ̀ tiwọn. Ọlọ́run tún wá ní ẹ̀yẹ̀ tún wá náà apá ẹ̀ náà ànádànù ẹ̀ tún wá rí lọ́dọ̀ wọn Ọlọ́run. ẹ ti fún àwọn èèyàn yóò ní oore lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀dẹ̀ nìyí ẹni àpọ́nlé ẹ tún ti sí ọ̀dọ̀ Ọlọ́run ẹ̀dẹ̀ nìyí ẹ̀dẹ̀ ní àpọ́nlé lọ́dọ̀ Ọlọ́run. Tọ́lọ́ ní kẹ́ ẹ ṣe leléyìí. tí Ọlọ́run ní kẹ́ ẹ ṣe leléyìí. Tọ́lọ́ ní kẹ́ ẹ ṣe leléyìí. tí Ọlọ́run ní kẹ́ ẹ ṣe leléyìí. Gbogbo ẹ̀yin ọlọ́lá. gbogbo ẹ̀yin ọlọ́lá ayé. Gbogbo ẹ̀yin alázìkí. gbogbo ẹ̀yin alárìsìkí ayé. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba kẹ́. gbogbo ẹ̀yin tọ́lọ́run kẹ́nu ayé. Tọ́lọ́run ọba bùkátà lọ́dọ̀ yín rè. gbogbo ẹ̀yin tí Ọlọ́run bùkátà Òun náà dẹ̀ ti sọ ohun tí ó fi rọ́pò fún yín. Olúwa ti sọ ohun tí ó fi rọ́pò Ó fún ní yín. wà a'zama ajran. وأعظم أجرا وأعظم أجرا. Ó lò náà ló tún fi ń tóbi jù ní ẹ̀san وأعظم أجرا. ju gbogbo ètẹ́lẹ̀ nínú yẹn lọ. ẹ̀yin tí Olúwa bá fún yín. Ju gbogbo ètẹ́lẹ̀ lọ náà bí sí àrí mi lọ. gbogbo èyí tẹ́ ẹ ti náà yẹn ẹ̀yin tí Olúwa fún yín yẹn tí ó wà padà jó di ẹ̀san ńlá tí ó tóbi fún yín òun ló lóore ju gbogbo tẹ́rù bẹ́ẹ̀ ti ná síwájú yẹn lọ. Òun ló lóore ju ètẹ́ ẹ̀ náà lọ. òun ni ó lóore ju èyí Ètẹ́ tẹ́ ti ẹ náà ná lọ. yẹn ló lóore ju ètẹ́ ẹ̀ náà lọ. èyí tẹ́ ẹ náà yẹn ló lóore ju èyí tẹ́ ẹ ná Òun náà yẹn ló lọ. sì ní ládá tó tóbi ju ètẹ́ ẹ̀ náà yẹn lọ. òun náà ló sì ní ládàá Tó tóbi ju ètẹ́ ẹ̀ náà lọ. tó tóbi ju èyí tẹ́ ẹ ná lọ. Àbẹ́ ètẹ́ ẹ̀ tí ẹ wá lọ ná síbi tí ò nítumọ̀. àmọ́ èyí tẹ́ ẹ wá ná síbi tí ò nítumọ̀ Ètẹ́ ẹ̀ ná síbi tó dáa ló lóore jù lọ. èyí tẹ́ ẹ ná síbi tó dáa. Ọlọ́run wá ní tó bá wá rí bẹ́ẹ̀ wastaghfirullah. واستغفروا الله Ee. إن الله غفور رحيم واستغفروا الله إن الله غفور رحيم. Ẹ máa wo bí Ọlọ́run ṣe gbé Ànábì wa àtàwọn ìjọ rẹ̀ bọ́lọ́run ṣe gbé wọn débẹ̀. واستغفروا الله Ọlọ́run wá ní gbogbo ohun tí ẹ ṣe yìí واستغفروا الله bí mo ṣe ní ẹ ṣe gbogbo ẹ̀ tán kẹ́ ẹ kírun kẹ́ ẹ yọ zàká kẹ́ ẹ yé mi Ọlọ́run lówó kẹ́ ẹ ti owó síwájú èmi Ọlọ́run kẹ́ ẹ gbókò ló lóore jù ó sì lẹ́san jù. Ọlọ́run wá ní bẹ́ẹ̀ bá tún ṣe wá ń ṣe gbogbo ẹ̀ náà ẹ tún wá máa fi ìtọrọ àforíjì ẹ tún máa fi sí i واستغفروا الله torí bí tẹ́ ẹ tún ti ń ṣe ó náà ẹ tún lè ṣàwọn àṣìṣe ń bẹ̀. واستغفروا الله Bóyá tó yẹ kọ́ ọ fún ní 100,000 tí yóò fi rí dùnú tí yóò fi ráyọ̀ ọdẹ lágbára ẹ̀ ó wá fún ní 5,000 ó fún 50,000. ẹni tó jẹ́ pé 100,000 ló yẹ kó o fún tí ó fi rí dùnú ó wá fún un ní 50,000. sọmọ yìí pé ní ọsẹ lóòótọ́ ó ṣe lóòótọ́ ṣùgbọ́n ọ̀tún ṣe é tó ṣùgbọ́n ó jíṣẹ́ ìwà stẹ́gìfìrú láàánú ẹ wá forí ní Ọlọ́run. واستغفروا الله Kódà Nábì ní matlul ghaniyyi zulmun matlul ghaniyyi zulmun. kí ni máa lọ ọrẹ lára ẹni tó ní ọrẹ tó dẹ̀ yẹ kó tọ ọrẹ ó wá máa ó kò wá máa ó máa kò máa ta ọrẹ fáwọn tó ta ọrẹ fún zulimun ó ti ṣàbòsí ìtọ́lọ̀ ìdẹ́ ṣe làbòsí. Ọ̀nà méjì làwọn afáwọn máa ń gbà tú hadith yẹn. ọ̀nà méjì làwọn àfáà wa máa ń gbà tó àdìsí yẹn. matlul ghaniyyi zulmun ó ní wípé ní ẹni tó jẹ́ ọlọ́rọ̀ ẹni tó jẹ́ ọlọ́rọ̀ Ọlọ́run ti kẹ́ ọ̀rẹ́dì Ọlọ́run ti kẹ́ ọ̀rẹ́ àsìkí yẹn pọ̀ lọ́wọ́ rẹ̀ àrísìkí yẹn pọ̀ lọ́wọ́ ẹ̀ ẹni tó wá tó ní ẹ dákun bùkátà 100,000 mo ní bùkátà 100,000 ni mo ní ẹ̀dá 100,000 yẹn lásìkò yẹn ọlágbára àti lè ṣe fún lásìkò yẹn o lágbára àti ṣe fún ọ ní ẹ padà wá ó wá ní ẹ padà wá tó bá dọ̀tún la tó bá dọ̀tún la ó tún dé lọ́tún la ó tún dé lọ́tún la tó ní ẹ wò ó kódà mo rò pé máa rówó yẹn gbà ní ó ní lọ́wọ́ o ó ní owó yẹn lọ́wọ́ bó sáwò pé jẹ́ n fìtínà rẹ̀ jẹ́ máa dá láàmú kó lè fi owó tí n bá fún lójú ẹsẹ̀ tí ń bá fún lójú ẹsẹ̀ kò ní mọ yóò tún wájọ́ mi pé Yóò tún wá kìnnì kan jọ́ mi. ṣùgbọ́n jẹ́ ń dá láàmú díẹ̀ jẹ́ dá láàmú díẹ̀ yóò rí dààmú ẹ wò ó bóyá lẹ́yìn mo fi ń sọ́kàn náà bọ̀ bóyá lẹ́yìn bí ọ̀sẹ̀ kan àwọn kan tí mo fi yànjú máa ẹ tún padà wá ẹ tún padà wá lẹ́yìn ọ̀sẹ̀ kan irú tó ń ṣe yẹn tó dẹ̀ jólówó irú tó ń ṣe yẹn tó jólówó àbòsí ni wọ́n ń pè àbòsí ni wọ́n ń pè àbòsí ni fún ẹni tó bá yẹ kó o fún
nígbà tó ti ní lásìkò yẹn àsìkò tí ó ṣe àsìkò tí òǹgbẹ bá ń gbẹ èèyàn lómi ṣàǹfààní àsìkò tí ọ̀gbẹ́ bá ń gbẹ́ èèyàn lómi máa ń ṣàǹfààní. tọ́lọ̀ ń bá ti rẹ̀ yẹn ló ń gbẹ omi tó bá fún lásìkò gbọ́n ó lè gbé sẹ́gbẹ́ kan kó mọ́ wù mú gan mọ́. tí Ọlọ́run bá ti rẹ̀ èèyàn ló ń gbẹ omi tí ó wá padà fún lásìkò tó ti rẹ̀ ń gbẹ́ kò nítumọ̀ yóò kàn gbé sílẹ̀ ló gbé sẹ́gbẹ́ kan pé àsìkò tó ń gbẹ ṣùgbọ́n ẹni tó bá fún lómi lásìkò tó ń gbẹ burúkú ṣùgbọ́n ẹni tí ó bá fún lómi lásìkò tó gbẹ́gbẹ́ burúkú ó ń gò nígbàgbé ẹ torí wọ́n lọ rẹ̀ ló ń gbẹ. ọ̀nà kejì wá ni wípé ní matlul ghaniyyi zulmun. ọ̀nà kejì ìwọ tí wọ́n náà wá jẹ olówó ń gbèsè. ìwọ tó jẹ olówó ní gbèsè. owó tó lòun fún ọ lòun ò bùn ọ. owó tó lòun fún ẹ olóhun ò bùn ẹ. mi ì bùn ẹ. mi ì bùn ẹ. mo yá ọ ni. mo yá ẹ ni. Ọlọ́run ti wá ràn wọ́n náà lọ́wọ́ ó ti ràn ọ́ ṣe ó ti lágbára àti dá owó yẹn padà. Ọlọ́run ti ràn ẹ́ lọ́wọ́ ó ti ràn ẹ́ ṣe ó dẹ̀ ti lágbára àti dówó yẹn padà. wọ́n náà wá ń ṣe Ọlọ́run ti káwọn yẹn àkúkú àníṣẹ̀ṣẹ̀ máa ju pure water sínú kànga a máa fún wọn bí mo bá àkú fún wọn náà Ọlọ́run kí wọn débẹ̀ pé ká má béèrè wàhálà wọn kan pọ̀ ní sọ́yẹ́ kán béèrè owó mọ́. a lè máa da pure water sínú kànga. ó dẹ̀ jẹ́ gbèsè ẹ̀ ní sọ pé ó ń bún ẹ ó yá ni kò sí bẹ́ẹ̀ tó ń ṣe lè jẹ́ olówó tó nígbà tí ò ti sọ pé ó bún ọ̀hún ìmọ̀ tún wá lọ́wọ́ rẹ̀ ní dídá padà kọ́ ọ san ìmọ̀ lọ lára àbòsí nìwọ̀n náà ń ṣe. ẹ fún ẹ lẹ́tọ̀ọ́ rẹ lásìkò tó yẹ kẹ́ ẹ fún. àbòsí nìwọ̀n náà ń ṣe. àbòsí nìyẹn tó Ọlọ́run wá ní gbogbo ohun tí mo wá kàkalẹ̀ tí mo ní ẹ máa ṣe tẹ́ ẹ bá tún wá ṣe é tán náà. ẹ mọ́ àjọ kan yín ó balẹ̀ pé ẹ̀hẹ́ àti wá rọ́nà lọ́wájú Ọlọ́run àti wá ṣe dáadáa síwájú Ọlọ́run àti ní mọ̀kọ́mọ̀ wájú Ọlọ́run àti ní dárọ́jà tó ga wájú Ọlọ́run kò sí wàhálà fún ọmọ àfi ká kú lásán lókù báyìí ká sì lọ dé sí mọ̀kọ́mọ̀ yẹn Ọlọ́run ní àìrọ́ ẹmọ́ tí ìrọ̀bá wọn wastaghfirullah ẹ wá fi máa tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run ẹ tún fi tẹ̀lé ẹ máa tọrọ àforíjìn ẹ wọ́ lọ́lá foríjìn ẹ wọ́ lọ́lá foríjìn ẹni kó foríjìn gbogbo àwọn àbòsí díẹ̀díẹ̀ tẹ́ fi sí èyí tẹ́ ṣe nùrún àpapọ̀sí díẹ̀díẹ̀ wà nùrún táǹkì ètò kí tọ́ọ̀kanjú kí ètò kí dáadáa ètò ọ̀gbìn tó yẹ kọ́ wí dáadáa nínú zakana ètò ọ̀dọ́gbọ́n sí pé owó mi ti tó yẹ báyìí ṣùgbọ́n jẹ́ ń yọ díẹ̀ kó ń bẹ̀ kówó tán bá mọ́jẹ̀ dìkílà gbogbo ẹ̀tàn gbogbo àwọn àbòsí kéékèèké tó fi sí náà Ọlọ́run ni ẹ wá foríjìn Ọlọ́run lórí ẹ̀. وقل تستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. àṣírí istighfaru tí Ọlọ́run bá tún fún wa nìyẹn. àṣírí ká máa wá foríjì lọ́dọ̀ Ọlọ́run. àṣírí tó fún wa tọ́lọ́run kẹlẹ̀ fún wa pé àṣírí yìí mo fún yín o. rìsọ́ọ̀tì tí ó jáde lẹ́yìn àforíjì tọ́lọ́run sọ fún wa. pé ó wá ní istaghfiru rabbakum. istaghfiru rabbakum. ó ní ẹ máa ṣe astaghfirullah ẹ máa ṣe astaghfirullah ẹ máa ṣe astaghfirullah ẹ máa wá foríjì Ọlọ́run. innahu kana ghaffara. torí pé ní Ọlọ́run ọba tí máa ṣe àmójúkúrò fẹ́ dání. yurisili sama alaykum medera. jawabu tọ́lá bí yẹn wà nù ẹ̀sìn pé istaghfiru rabbakum nù pé tí ó máa jẹ́sìn rẹ̀ tí ó máa jẹ́sìn rẹ̀ tá a ṣe fún òun náà ni pé sánmọ̀ ya a máa rọ̀ fún yín wọ̀rọ̀wọ̀rọ̀wọ̀rọ̀ ẹni tọ́lọ́run bá ti ń rọ sánmọ̀ rẹ̀ fún tí ń rọ́jò rẹ̀ fún ẹ̀ kó ti kẹnu kí la fi ń rí kẹ́ láyé bọ́dà bá dá ṣé gbogbo ayé ò ní fíìlì ẹ̀ tí ọ̀dà bá dá ṣé gbogbo ayé ò ní fíìlì rẹ̀. so tọ́lọ́run bá ti lóun ó da òjò òun máa rọ sánmọ̀ fún ìtumọ̀ pé ní yóò rọ ìkẹ́ fún yóò rọ góòdì fún yóò rọ gbogbo nǹkan fún yín gbogbo nǹkan tí ń jẹ́ kẹ́ lọ́lọ́run bá lóun ó fi kẹ́ yín. wàyọ̀mù dédé kọ́ bẹ́ àmúwálé wà bá ní. ọlọ́dún wa níjó mọ níyẹn nìkan òun ó tún wá kún yín lọ́wọ́ òun ó tún wá nà á lẹ̀ fún yín pẹ̀lú àwọn dúkìá àwọn owó tó pọ̀ òun ó tún wá ṣe fún yín látàrí pé àwọn àforíjìn Ọlọ́run àwọn ọmọ tó pọ̀ òun ó tún wá ṣe fún yín ẹ tún máa bímọ tí ó pọ̀ Ọlọ́run ọba lòun ó tún ṣe fún yín istighfar látara istighfaru. Ọlọ́run tún wá ní kódà àwọn ọgbà oko tẹ́ máa rí dáadáa bẹ́ẹ̀
جنات àwọn ọgbà oko kòkó ọgbà oko bì tí timber àti gbogbo ẹ̀ tẹ́ máa róore ńláńlá ń bẹ̀ láyé bí yìí ṣe fún yín tó bá tún dijọ́ ìgbéǹda kìyàmọ́ yín tún ṣe fún yín. ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. ó ní kódà àwọn akérèmọdò ọlọ́run bó tún ṣe fún yín. ìbá àwọn akérèmọdò lọ́lọ́run ló tún ṣàdéhùn rẹ̀ fún alẹ́lọ́gbà àlìjẹ́nnà tó láàmà mú oríṣiríṣi ẹ̀ tó sàmójútó sẹ́fẹ́. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó náà tún wá fún aláṣìírí istighfaru yẹn o. Ànábì náà fún aláṣìírí rẹ̀ pé tẹ́ ká máa ṣe astaghfirullah àwọn àṣírí tó pamọ́ síbẹ̀ pọ̀. àwọn àṣírí tó pamọ́ sábẹ́ istighfaru. lábẹ́ istighfaru tá à ń fojú kéré wọn. ìlọ́lọ́run tí wọ́n pàṣẹ rẹ̀ fún àwọn ànábì àtàwọn ọjọ́ rẹ̀ pé wastaghfirullah. Ọlọ́run pàṣẹ o. Ànábì náà wá padà wá jù fún apàdà pé man aktharu minal istighfar ja'ala Allahu lahu min kulli hammin farajan wa min kulli dhiqin makhrajan wa yarzuquhu min haythu la yahtasib. àṣírí tá Ànábì tún wá fún alátara rẹ̀. Inna al-ghafira Allah Astaghfirullah inna al-ghafira Allah. ẹ jẹ́ máa wá foríjì Ọlọ́run tó rẹ̀ tí máa foríjì ní lọ́lọ́run. wọ́n máa nábì Ádámà máa túbá gbogbo ìgbà. lónìí tó wẹ̀ ọ ti wà nù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibi tó wà yìí. ibi tó bára rẹ̀ yìí ipò tó bára rẹ̀ yìí kò sí kankan tó máa ṣe. máa wá foríjì Ọlọ́run torí pé ẹni tó lè ṣàforíjì fún ni lọ́lọ́run. Astaghfirullah min dhunubi Astaghfirullah min uyubi Astaghfirullah min dhunubi Astaghfirullah min uyubi. Ọlọ́run á wá foríjì rẹ̀. Astaghfirullah á wá foríjì rẹ̀ nínú gbogbo ẹ̀ṣẹ̀ wa tá a ṣẹ̀. ìjọ tá a jàmbá ìtọ́ àfẹ́ tá a ṣe á wá foríjì wọ Ọlọ́run. gbogbo láìfí wa tá a ní á wá foríjì lọ́wọ́ wọ Ọlọ́run. gbogbo àṣìṣe tá a ti ṣe èyí tá a ti ẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe tá a fi gbọ́rọ̀ sí wọ Ọlọ́run. gbogbo ẹ̀ la wá foríjì Ọlọ́run foríjì wa. Ọlọ́run ìkẹ́ rẹ̀ là ń ran kàn lọ́dọ̀ rẹ̀ kẹwàá. ìyọ́nú rẹ̀ dákun wá ṣe fún Ọlọ́run. ìyọ́nú rẹ̀ wá ṣe fún Ọlọ́run. gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ Ọlọ́run wá foríjì wá. gbogbo àmọ̀ṣe wa ṣiṣẹ́ Ọlọ́run wá foríjì wá wá foríjì rẹ̀. ìwọ lọba tí máa foríjì ẹ̀dá Ọlọ́run foríjì wá. Ọlọ́run á bẹ̀ ọ́. ọba aníkẹ́ ní ọ́. ọba aláàánú ní ọ́ foríjì wá. síjú àánú rẹ̀ wò wá. síjú àánú rẹ̀ wò ẹrú ẹlẹ́ṣẹ̀ ní wá. àbọ́nú ẹ̀ṣẹ̀. gbogbo aṣọ wa ló ti ní stem fún ẹ̀ṣẹ̀ yìí. ìwọ lọba tí máa fọ ní ìmọ̀ Ọlọ́run fọ̀ wá mọ́ pò ń bẹ́ẹ̀. ṣàánú wọ Ọlọ́run. ṣàánú ra bẹ̀ ọ́. ṣàánú wa. mẹ́jà bábà ìlọ nínú Ramadan la wà ẹ́ oṣù àforíjì lọ pé ṣàforíjì rẹ fún wa. mẹ́jà jáde nínú Ramadan lẹ́yìn tí ò ní ráforíjì. jábá foríjì wọn náà bá pàdé ṣàánú wa. Ọlọ́run wa ni ẹ wá foríjì Ọlọ́run. wá foríjì Ọlọ́run. ibi mo ti wá lọ ní pé ànábì wa ni man aktharo minal istighfar. ẹni tó bá wá pọ̀ lẹ́ni tí máa tọrọ àforíjì. ẹni tó bá pọ̀ lẹ́ni tí máa ń tọrọ àforíjì. tó yẹ pé ní kò sí nǹkan kan míì tó kàn mú. tó jẹ́ pé kò sí nǹkan míì tó mú. ní táwọn kan máa ń sọ ní pé ní tíyàn bá ti pọ̀ lẹ́ni tí máa ń tọrọ àforíjì tí máa ṣe istighfaru. ẹni tó bá ti pọ̀ lẹ́ni tí máa ń tọrọ àforíjì. ó ní ọjọ́ ọkú rẹ̀ ó tètè súnmọ́. ọjọ́ ọkú rẹ̀
yóò tètè súnmọ́ yóò tètè súnmọ́ pé torí wá ti ṣe istighfaru débì kan kò ní lẹ́sẹ̀ wájú torí Ọlọ́run pé tó bá ti ṣe istighfaru débì kan Ọlọ́run wà ní ó yá kò ní lẹ́sẹ̀ máa wájú bọ̀ báwọn Ọlọ́run. máa bọ̀ báwọn máa bọ̀ báwọn Ọlọ́run ní máa bọ̀ ẹ̀rù wa máa bá àwọn èèyàn àti ṣe istighfaru ẹ̀rọ wa máa bá àwọn èèyàn ti ṣe istighfaru. èmi ti rẹ́nìkan tó wá bí mi pé àfa àwọn mà ní tí istighfaru yẹn bá ti pọ̀ ju pé aléyàn tètè kú wọ́n ní tí istighfaru èèyàn tó bá ti pọ̀ jù yóò máa tètè kú. aláwọn sì máa ṣe tó pọ̀ wọ́n ní àwọn dẹ̀ máa ń ṣe tó pọ̀ o. ẹ máa ṣe lọ kó pọ̀ yèrè ẹ máa ṣe lọ kó pọ̀ o. èyí tá nẹ́bì sọ fún wa ni pé ẹni tó bá ti pọ̀ lẹ́ni tí máa ṣe istighfaru èyí tá nẹ́bì sọ fún wa ni pé ẹni tó bá ti pọ̀ lẹ́ni tí máa ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ tí máa tọrọ àforíjì pé astaghfirullah 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 kó wá ṣe kó pọ̀ kó wá ṣe kó pọ̀ o. ó ní ja'ala Allahu lahu min kulli hammin farajan Olúwa ṣe ibùjáde ayọ̀ kúrò níbi gbogbo ìran ìbànújẹ́ tí ń bànújẹ́. ó ní gbogbo ìbànújẹ́ tí bá ń bẹ fúnra ẹni bẹ́ẹ̀ gbogbo ìbànújẹ́ tí ń bẹ fúnra ẹni bẹ́ẹ̀. gbogbo ìwìnkùn tí bá ń bẹ fúnra ẹni bẹ́ẹ̀ gbogbo ìwìnkùn tí ń bẹ fúnra ẹni bẹ́ẹ̀. Ọlọ́run sì máa sọ́dà ayọ̀ fún Olúwa ṣe ìbáṣe ayọ̀ fún. من جريمة أجرمت أستغفر الله من جريمة أجرمت أستغفر الله من بديع ما لمست أستغفر الله من بديع ما شربت أستغفر الله من فرج ما وطأت أستغفر الله من دبور ما لمست أستغفر الله من ذكر ما شربت أستغفر الله من دبور ما لمست أستغفر الله من فرج ما وطأت أستغفر الله من صدر ما شربت أستغفر الله من أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله Ọlọ́run إنه كان غفارا أستغفر الله 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 Ọlọ́run wá ní ẹ máa wá foríjì Ọlọ́run إن الله غفور رحيم إن الله غفور رحيم torí pé ní Ọlọ́run ọba tí ó foríjì ni tí ó tún wá kẹ́ni ni Ànábì wa ní nínú ìfúnpinpin tí yàn bá tún wá wà nínú ìfúnpinpin tí yàn bá wà Ọlọ́run tún ṣe makhraj fún Ọlọ́run tún ṣe ibù jáde ààyè jáde fún. wa min kulli dhiqin makhrajan nínú gbogbo ìfúnpinpin ibùjáde ó tún máa bẹ fún. ọ̀nà tí ó máa gbàjọ nínú gbogbo ìfúnpinpin Ọlọ́run ó máa lákàn ọ̀nà tí ó máa gbàyọ nínú gbogbo ìfúnpinpin Olúwa máa lákàn. gbogbo ọ̀nà tó dímọ̀ yẹn Ọlọ́run ó ní ó máa ṣí gbogbo ọ̀nà tó dímọ̀ yẹn Olúwa ni ó máa ṣí. gbogbo ọ̀nà tí ó là yẹn Ọlọ́run ó ní ó máa ṣí gbogbo ọ̀nà tí ó là yẹn Olúwa ni ó máa ṣí. ó wá ní wa yarzuquhu min haythu la yahtasib ومن يتوكل على الله فهو حسبه Eh, إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا Ọlọ́run tún wá ní gbogbo ọ̀nà tí ò ràn kàn pátá ويرزقه من حيث لا يحتسب ibi tó ń gan òrò pásìkì lè gbà wá fún Ọlọ́run lásìkò wà máa gbàbẹ̀ jáde fún ibi tó rò pé àdìsíkì ò lè gbà wá ومن fún. يتوكل على الله فهو حسبه lópin ìgbà tó jẹ́ pé bí ṣe ń ṣeun náà ó gbára lọ́lọ́run ọba bẹ́ẹ̀ bóyá tí wọ́n ń gbára lọ́lọ́run bẹ́ẹ̀ tí ò dá òtù Ọlọ́run bó sì máa tó إن الله بالغ أمره Ọlọ́run ọba ó ti mọ́rọ̀ rẹ̀ ó ti mú dé góńgò قد جعل الله لكل شيء قدرا gbogbo nǹkan pátá lọ́lọ́run sì ó ti pè bùbú ẹ̀
ó ti pè gbogbo ẹ̀ gbogbo ó ti ṣètò ẹ̀ pátá lọ́lọ́run ti pè ó ti gbogbo yanjú ẹ̀ ó ti yanjú ẹ̀ òun náà ló sì tún sọ pé ní táàtún fi rí ìgbà lọ́wọ́ òun náà rèé òun náà ló dẹ̀ sọ pé ní dáàbìrì ìgbà lọ́wọ́ náà rèé ọlọ́run á níbẹ̀ bá ti wá ń tọrọ àforíjìn o ọlọ́run tẹ́ bá ti tọrọ àforíjì Inna Allaha ghafurur rahim. Inna Allaha ghafurur rahim. ó ní dájúdájú ọlọ́run ọba tí máa foríjìn ni dájúdájú ọlọ́run ọba tí máa ń foríjì ni ọba tí máa kẹ́ni ni olúwa ọba tí máa ń kẹ́ni ni bí èèyàn bá ti tọrọ àforíjìn lọ́wọ́ ọlọ́run lórí àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe téèyàn bá tọrọ àforíjì lọ́wọ́ ọlọ́run lórí àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe àdéhùn ọlọ́run náà ní pé òun ó foríjìn wa àdéhùn ọlọ́run náà ni pé òun ó foríjì wa àdéhùn ọlọ́run náà ní pé òun ó tún kẹ́ wa àdéhùn ọlọ́run ni pé òun ó tún kẹ́ wa abẹ́ ọlọ́run ọba abẹ ọlọ́run ọba o ọlọ́run kó járí kẹ́ rẹ̀ kọ́lọ́run járí kẹ́ ọlọ́run abẹ́ ọlọ́run ọba abẹ ọlọ́run ọba kọ́lọ́run kó jẹ́ ká ráàánú rẹ̀ kọ́lọ́run jẹ́ ká aláàánú rẹ̀ abẹ́ ọlọ́run ọba abẹ ọlọ́run ọba kọ́lọ́run kó jẹ́ kí á rí àforíjìn rẹ̀ kọ́lọ́run dákun kó jẹ́ aláforíjì rẹ̀ kọ́lọ́run kó wọlá àánú oṣù Ramadan kọ́lọ́run yìí wọlé àánú oṣù rọmọdọ́nà gbogbo ń tààràn kan lóore gbogbo ń tààràn kan lóore o kọ́lọ́run kó fi lé wa lọ́wọ́ kọ́lọ́run kó fi lé wa lọ́wọ́ gbogbo ń tà fẹ́ gbogbo ń tà fẹ́ o kọ́lọ́run kó lè jìnà sí wa kọ́lọ́run kó dákun kó lè jìnà sí wa èyí náà ní parí Suratul Muzammil èyí náà ni ìparí Suratul Muzammil ìparí ẹ̀ náà nìyẹn ìparí ẹ̀ náà nìyẹn o adúpẹ́ fọ́lọ́run adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah abẹ̀rẹ̀ rẹ̀ nínú Ramadan abẹ̀rẹ̀ nínú Ramadan lónìí tí a wà fi tafsiru wa náà lé tébù lónìí tí a wà fi tafsiri wa lé tébù ní ti 2026 ní 2026 1447 1447 iná ìjìrí asọ̀kalẹ̀ súrọ̀ náà asọ̀kalẹ̀ Suratul Muzammil àfáà tó wá tún yẹn jẹ́ tó ní ya ayyuhal muzammilul muddaththir يا أيها المزمل المدثر يا أيها المزمل المدثر muddaththir يا أيها المزمل المدثر تزمل لتفى بثوب يشعر àfáà ìyanjú súrà yẹn fún wa àfá yanjú súrà yẹn fún wa o látàrí wípé ní àwọn ìlúmù tafsir látàrí àwọn ìmọ̀ bó láti máa ń ṣàlàyé Al-Qur'anul Karim wọ́n fi ń ṣàlàyé ẹ̀ pé gbogbo ohun tó bá tiẹ̀ tún ń díjú náà àwọn ìtumọ̀ yẹn ó wá fi orin ó fi yanjú ẹ̀ ó wá fi àfá náà wá fi orin yanjú ẹ̀ ó wá ní kíni يا أيها المزمل المدثر ó ní ọlọ́run bọ́lọ́run ṣe pé ànábì inú Al-Qur'an pé mo pè wọ Muzammilu Muddaththir ìwọ tó ní ẹ̀dá sọ bùnmí ẹ̀dá sọ rú mi tó sọ bẹ́ẹ̀ ẹ̀hẹ́ تزمل لتفى بثوب يشعر تزمل لتفى بثوب يشعر ó wá fẹ́ tú Muzammilu yẹn ó ní tazammala yà ní pé ó dá aṣọ bóra aṣọ tó wá dà bóra yẹn bi thawbin yush'aru pẹ̀lú aṣọ kan tó jẹ́ pé ní wọ́n máa fìlẹ̀ aṣọ tí wọ́n dàbóra aṣọ tí wọ́n máa fìlì ẹ̀ so ìtumọ̀ rẹ̀ náà ní pé ní aṣọ tó jẹ́ pé ní ó tọ́ọ̀kì ṣáàrù ibi náà ti yọ́ náà nù aṣọ tó kan ara rẹ̀ tó jẹ́ pé ní ó kan ara rẹ̀ aṣọ tó fi bo ara rẹ̀ so ní ó kọ́kọ́ kan bọ́dì rẹ̀ báyìí aṣọ yẹn ní kọ́kọ́ kan ara rẹ̀ so torí pé ní ànábì ó da aṣọ búra ó já mọ bá ànábì ṣe kíni bó ṣe da aṣọ búra ń bẹ̀ ó já mọ bí ànábì ṣe da aṣọ búra níbẹ̀ وما على الجسم هو شعار وما يليه فهو دثار وما يليه فهو دثار وما على الجسم هو شعار ọtún wá wọ́n bá fà tún ṣe ń ṣàlàyé kéwú àwọn àfáà gbìyànjú púpọ̀ àwọn àfáà gbìyànjú púpọ̀ o àwọn àfáà try gan àwọn àfáà wọ́n gbìyànjú púpọ̀ ìmọ̀ ń gbá lórí àwọn àfáà ń gbá lórí àwọn àfáà o kọ́ tó kọ orin gan lásán wàhálà ni iṣẹ́ ni orin kéwú iṣẹ́ ńlá àwọn bàbá ó ní iṣẹ́ ńlá orin kéwú iṣẹ́ ńlá orin kéwú iṣẹ́ pé òun ka orin kéwú ni wọ́n ń pè ní iṣẹ́ ńlá o kìí ṣe pé orin kéwú tó ń kà ni wọ́n ń pè ní iṣẹ́ ńlá ṣùgbọ́n kíkọ tó ohun orin kéwú gangan bàbá ńlá wàhálà ni ṣé o lè forin kéwú ṣé o lè fi ṣiṣẹ́ ńlá ńlá wà bàbá wa ń sọ wọ́n bá fàṣẹ wọ́n yànnà náà وما على الجسم هو شعار ó ní wà máa ẹ́lẹ̀lì jísìmì òye tó wà lórí ara báyìí èyí tó kan ara báyìí èyí tó wà lórí ara báyìí wà ṣàárù
ìyẹn làwọn máa pè ní ṣàárù là ń pè ní singlet ó ní singlet wa o torí pé ní ó kan kíni ṣàárù wa torí pé ó kan ara wa وما على ilé kéwú la wà ilé kéwú la wà واشعار já tútọ̀ lọ́mọ kéwú ẹja tún ní tọlọmọ kéwú وما على الجسم واشعار ó lè tí ń bẹ lórí ara wa ìgangan náà pè ní ṣàárù aṣọ tó kan ara wa náà singlet وما يليه فهو دثار èyí tó bá tún wá wọ̀ léyẹn tó next sí ó làwà pè ní dithar èyí tá a bá wọlé yẹn la máa pè ní gbogbo dethar ọtọ́ bá ti ké miftahul lugha àbí kíni wọ́n ti kọ́ ẹ nílé kí ó tó bá ti kẹ́ Miftahul Lugha miftahul mubadi àbí Miftahul Mubadi ọ ti ké gbogbo ẹ̀ ń bẹ́ wà á ti kẹ́ gbogbo ẹ̀ ibi níbẹ̀ tá ti ń sàlàyé ṣàárù ibi tí wọ́n ti ń tá ti ń sàlàyé dithar àbí tá ti ń sàlàyé kọ̀láńsù àti tí wọ́n gbogbo ẹ̀ sàlàyé kọ̀láńsúwà wọ́n lè tó bá next sí yẹn náà pè ní kíni وما لا àfáà ń sàlàyé muzammilu fún wa ní o àfá ń sàlàyé Muzammilu fún àti wa bá ní. nábì ṣe tazammala àti bí ànábì ṣe tàzámọ́là tó yí aṣọ bora sọmọ ìpè ní mo sọ fún ọ látà pé látara tazammala yatazammalu tàzámọ́lù mutazammilu ìdígámù tà sínú zayin náà lódì kíni Muzammilu àti táwù bọnú táwù náà ló di Muzammilu akíbọnú zayin akíbọnú zayin anakumullahu ló fi di muzammilu ló fi di Muzammilu وما يليه فهو دثار mọ́kò ń bẹ̀ mọ́ وما يليه فهو دثار وما يليه فهو دثار mo ti tún yẹn ورتل القراءة المرتلة Murisalatun wakilaye mufassala. Ibi tí Kùránì sọ pé wà rọ́tìlì Kùránì tartila ní tún wò. Murisalatun wakilaye Murisalatan ni ọ pé. Mufassala. Pè ní Murisalatan. Murisalatan wakilaye mufassala. Murisalatan wakilaye mufassala. Tó wíkì ń gbọ́. Wa ratilil qira'atal murattala. Afáfẹ́ sàlàyé wà rọ́tìlì Kùránì tartila wá ní wà rọ́tìlì qira'ata. Pé kìrọ́ àtọ́lọ̀ ní ọmọ kí wọ́n ní ra máa ké ọmọ kí ó sọ ń gbọ́ léètọ́ ọmọ ké ní mọ̀rọ̀tálà yà ní ibi tẹ̀rọ̀tí ọmọ ké pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ òní kánjú ké òní kéèkékúké wákìlá ìmúfàsọ́lá mọ̀rọ̀sálà tọ́rọ àmọ́ jọ sí ọ̀rọ̀ àmọ́ túlẹ̀ díẹ̀díẹ̀ ọ̀rọ̀ àmọ́ túlẹ̀ díẹ̀díẹ̀ a'udhu billahi minash shaytanir rajim ọ̀rọ̀ àmọ́ ṣe ìrìsálẹ̀ ọ̀gá náà a'udhu billahi minash shaytanir rajim Murisalata wákìlá ìmúfàsọ́lá wọ́n ni wákìlá ìmúfàsọ́lá wọ́n ni àwọn kan tó wọ́n sọ pé múfàsọ́lá yà ń pé ọ̀rọ̀ àmọ́ fọ́ síwọ́ ìtumọ̀ pé ní mọ́tún máa da kéwú mọ́ da kẹ́límọ̀ pọ̀ mọ́ da áyà pọ̀ mọ́ da bá nàbí síra máa ké tí ó ké bismillahi tí ó ké arrahman tí ó ké arrahim tí ó rọ àmọ́ ṣe tartila ó ní bẹ́ẹ̀ ni ó ṣe máa fọ́ sí wẹ́wẹ́ bẹ́ẹ̀ وأصله تكملة الحروف وحفظه كمل الوصل والوقوف وحفظه كمل الوصل والوقوف سورة المزمل لافان tún wa o وأصله ورتل القرآن لافان wa wọ́n ní ìpìlẹ̀ rẹ̀ gan تكملة الحروف ó ní pé ní àwọn àràfin ẹ̀rí kó pé bọ́ ọba tí ń ka àwọn àràfí tó ń ka ọ pé yanjú kìí kẹsẹ̀ pọ́ dára fípọ̀ mọ́ra wọn ọ pé takmilatul hurufi wa hifdhu kimil wasli wal wuqufi wa hifdhu hukmil wasli ọ wà tún wá sọ ìdájọ́ bí tó jẹ́ pé ọ ti dá kéúpọ̀ àti ibi tó ti dúró ń bẹ̀. Ìtumọ̀ pé ní gbogbo àwọn ìdájọ́ tajwidi gbọ́dọ̀ máa bẹ lórí rẹ̀ ìwọ tó ké al-Qur'an ọ wà á máa ké dáadáa bọ́lọ̀ ti sọ kalẹ̀ fún ànábì bá ànábì gangan ti ké fáwọn sàhábà rẹ̀ ọ wà á máa ké bẹ́ẹ̀ má kéńké kú ké. wasli wal wuqufi wa hifdhu kimil wasli wal wuqufi. má jẹ́ tí ó máa kéèké kúké pẹ̀lú confidence ẹlòmí ò sì máa kéèké kúké yóò àtún wá fi confidence máa ké
àṣé ẹni ká ọ̀la bàbá ń lé kí ó ní àyà yóò sì máa kékèkúkè pẹ̀lú confidence ó ní máa ké bẹ́ẹ̀ sọ àwọn ìdájọ́ yẹn sọ àwọn ìdájọ́ ẹ̀ ó ti fẹ́ sàlàyé iná sanulki àlíkà yafikulu fil mizani fari'utula yafikulu fil mizani fari'utula ó wá fẹ́ sàlàyé iná sanulki àlíkà tọ́lọ̀ sọ ó wá níbi tọ́lọ̀ sọ pé dájúdájú àwa sanulki padà jù ó ní tọ́lọ́wọ́ bá ń sọ ń bẹ̀ ní pé sánú híkọ́lán àfọ̀rọ̀ kan ṣe wá yìí fún àfihànṣẹ́ wá sọ́dọ̀ rẹ̀ yafikulu fil mizani fari'utula ọ̀rọ̀ tá wá fẹ́ fi ránṣẹ́ sọ pé sánúlùkí lọ́lọ́run pé àájú ní kí náà máa jù nǹkan tó fẹ́ tó ní wéètì díẹ̀ tó wọrí àwọn àjù àwà wá ní sánúhí yafikulu fil mizani ó wá ní ìta wá fẹ́ jù sí ọ̀hún yóò yẹ̀kúlù fil mizan nítorí pé ní yóò wúwo nínú òṣùwọ̀n bọ́ọ̀ bá ti ń kí alukur'an òṣùwọ̀n rí ó máa wúwo tọ́ọ̀ bá ti ń kí alukur'an ìwọ náà ó máa wúwo iṣẹ́ dáadáa rí ó máa wúwo in tó gbá wọn àfáà wúwo náà ní kíni yọ́kò lára wọn wọ́n fúyẹ́ wá ní inna sanuliki sanulikola yafikulu fil mizani fari'utula kódà yóò tún wá jẹ́ tí ó gùn débi tí gígùn rẹ̀ nífẹ̀ẹ́ mọ̀ òpin ẹ̀ tó bá jẹ́ ti gígùn ni yóò tún gùn yóò ga gan tó bá jẹ́ pé tí kó wúwo ni yóò tún wá wúwo ní òṣùwọ̀n rẹ̀ tí ó pọ̀ yafikulu fil mizani fari'utula wakila yafikulu hina yanzilu alayka min haibati man yunazzilu alayka min haibati wọ́n ti kọ́kọ́ tú àkọ́kọ́ ó wá tún ní àwọn kan tún wá tú báyìí pé wakila wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé wakila yafikulu hina yanzilu pé yóò wúwo nígbà tí bá ń sọ̀kalẹ̀ lọ́wọ́ yẹn ìgbà tí Al-Qur'ani bá ń sọ̀kalẹ̀ lọ́wọ́ yóò wúwo alayka min haibati man yunazzilu alayka lórí wa nabi min haibati man yunazzilu níbi ìbẹ̀rù ìbàbàrà ẹni tó jẹ́ wípé ní sọ̀kalẹ̀ tó rẹ̀ tí ń sọ̀kalẹ̀ náà fúyẹ́ so n tó wá sọ̀kalẹ̀ tó fi ránṣẹ́ wá sọ́dọ̀ àwọn ìsọ́dọ̀ wa nabi yẹn yóò wúwo yóò wá wúwo lé ọ lórí gbogbo ẹ̀ náà láti ṣàlàyé nínú tafsir wa tó kọjá àkáǹtú yẹn torí pé àwọn akẹ́kọ̀ọ́ náà ni wá alayka min haibati man yunazzilu wakila bal yani bi thiqal al-amal ala nufusi wasa'idu man hamal ala nufusi wasa'idu man hamal kí ló wí wakila bal ó láwọn kan sọ pé yani bi thiqal al-amal pé tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ní thiqal al-amal bí sẹ́wọ́ ó ṣe wúwo tó bí iṣẹ́ ṣe máa wúwo tó gbọ́ Al-Qur'ani tó ń ké yẹn iṣẹ́ máa fi wúwo sí ni iṣẹ́ ẹ̀ máa fi wúwo sí Al-Qur'ani tó ń ké wakila bal yani bi thiqal al-amal ala nufusi wasa'idu man hamal thiqal al-amal ala nufus bí iṣẹ́ yẹn ó ṣe wúwo tó lórí àwọn ẹ̀mí ṣùgbọ́n bí sẹ́yìn ṣe wá lè wù kó wúwo tó lẹ̀ torí gbogbo tí ó wà nínú Al-Qur'ani ìtagbára wọ́n gbé ó lè wà ń bẹ̀ èyí táwọn pé agbára mi ò gbé yóò wà ń bẹ̀ yóò wà wúwo lórí ẹ̀mí wa ó ti yé yóò wúwo lórí ẹ̀mí pé Ọlọ́run bó láti fẹ́ ṣe lè báyìí bó ìtọ́ pàṣẹ rẹ̀ pé bó ṣe wá wúwo lórí ẹ̀mí wa sa'idu man hamal olórí ire èèyàn ní wàá máa jẹun tó bá wò pé bó ti wúwo tó iná lèmi náà dáyà kọ́ yín sì gbé ẹgbẹ́ wa ń gbé bọ́lọ̀ ń ṣe wá ní ó wúwo tó bí ṣe ṣe wúwo tó ẹni tó bá wá gbé ń lọ lórí ire èèyàn ìtumọ̀ rẹ̀ ní pé ní ìwọ tó bá tẹ̀lé ní Al-Qur'ani wí tó sì gba gbogbo òfin tó mú wá tó sì ń gbé tó ń tẹ̀lé bẹ́ẹ̀ ìwọ ló lórí ire ìwọ tó bá tẹ̀lé Qur'ani lórí ire wasa'idu man hamal ala nufusi wasa'idu man hamal nashiyatul layli wakila sa'atuhu
wákìlá èkìyàmù qawmatu wákìlá èkìyàmù qawmatu inna nashi'atal layli la fa sàlàyé mẹ́ nashi'atul layli ó wá ní nashi'atul layli pé n tán gbà lérò pẹ̀lú ẹ̀ fakul sa'atuhu ó ní náà ní àwọn àkókò tí ń bẹ lóru yẹn àwọn àkókò tí ń bẹ lóru ní náà ṣe àbẹ̀ wákìlá àwọn kan sì sọ pé kíyàmù qawmatu dídúó tá ń dúó bẹ̀ ní ìdúó ń bẹ̀ fọ́lọ́run náà ni dídúró tá ń dún bẹ̀ Ọlọ́run náà ní o tá jẹ́ àsìkò ìbádà táwa fi ń ṣe ìbádà fọ́lọ́run ó jẹ́ yẹn àsìkò ìbádà náà táwa fi sí náà ní òun náà ni òun náà ní o wákìlá kíyàmù qawmatu ẹ̀hẹ́ ashaddu wat'an alága fíkọ̀lá fil mahadari wà àdúrà látọ̀dọ̀ tí yín wákìlá àfíbàtò lè sọ pé tàdàbòrè àwọn jẹ́rẹ́sì wákìlá àfíbàtò lè àwọn ajánẹ́sì tàdàbòrè alága ashaddu wat'an fíkọ̀lá fil mahadari wọ́n ní aṣáàdù wá tán síkọ̀lá fil mahdar ìwúwo ń bi dídé náà ni nígbà tí dídé náà ní o ó ti gbéra kó fẹ́ dìde tààrọ wúwo tí gbogbo ẹ̀ ṣẹlẹ̀ sí ọ lóru tó bá ti fẹ́ gbéra ara máa wúwo wákìlá àfíbàtò lè tàdàbòrè àwọn kan sọ pé níwá tún bẹ́ ń pé àsìkò ìgbà yẹn ló fi ń rinlẹ̀ jù láti fi ronú àsìkò ìgbà yẹn ni wàá ronú kí ló fẹ́ ṣe gangan ó fi lè ronú sálùkùránì wàá ronú sálùkùránì pílálùkùránì sọ وكل وطن حاصل الموافقة للقلب كل وطئه وطئه أي وافقه للقلب كل وطئه أي وافقه وكل وطن gbogbo wátọ́wù حاصل الموافقة ìpìlẹ̀ tí ń bẹ̀rẹ̀ níbẹ̀ náà ni pé al-muwafaqah kí agreement ó máa wà kíyàn ó ṣe kòǹgẹ́ pẹ̀lú nǹkan kó wá fákọ̀ rẹ̀ kó bá mu ìtumọ̀ yẹn pé bí bá mu ìwà fákọ̀ ahọ́n àtọkàn tí ó ṣẹlẹ̀ ó ní àṣádù wá tọ́ àtọ́nà ọba sọ́nà Al-Qur'ani wọ́n sọ pé ní wá tọ́ àwọ̀ ìtumọ̀ pé ní kí ní ṣe kòǹgẹ́ rẹ̀ wá fọ́kọ̀ owó ṣe kòǹgẹ́ rẹ̀ ó máa ṣe ó agree pẹ̀lú ẹ̀ ó ṣe déédéé ó panupọ̀ pẹ̀lú ẹ̀ ó ṣe déédéé أقوام قيلا صحة تلاوة حفظ الحروف حفظ حروفي حفظ حروف اللفظ وتلاوة حفظ حروف اللفظ وتلاوة wọ́n ní àkọwámù kí láńpẹ́ ní fi dúó tọ́jú lọ́rọ̀ tá ń sọ pé àkọwámù kí láńpẹ́ tọ́lọ́wọ́ bá ń sọ bẹ̀ ní pé kí ni صحة تلاوة ó ní ìlàlàáfíà kíké Al-Qur'ani téèyàn kéyẹn حفظ حروف اللفظ وتلاوة sísọ àwọn aráàfi gbólóhùn tó wà ń bẹ àti bá ṣe ń ṣe tìláwà kéèyàn sọ náà ní àkọwámù kí láńtí ó ní Ọlọ́run ní ló fi ń dájú tẹ́lò lóru yẹn gbà tẹ́ bá ń ké Al-Qur'an سبحا بمعنى الجري في الأوطار ó wá ní sábẹ́hù tọ́lọ́wọ́ bá ló ń bẹ̀ أو راحة كالسبح في الأنهار ó tún sọ́nà méjì ó lákọ̀ọ́kọ́ ó ní járíyù fil autor kéèyàn ó máa sáré nú bá ti gbọ́ bùkátà ó ti yanjú أو راحة كالسبح في الأنهار ibi tọ́nà sọ pé nínú alákàfí náà hàrí sábẹ́ hàntọ̀ wí lánà nìyẹn ó wá ní تبتلا قطعا ní tí ìtú ẹlẹ́ẹ̀kejì أو راحة ó wá ní àbí في الأنهار àbí ìsinmi téèyàn máa ń rí un nígbàtí èèyàn bá ń lúwẹ̀ lórí orí odò ẹ̀pẹ́ tí ń lúwẹ̀ lórí tó léfò lórí odò yóò sì máa lúwẹ̀ ẹ̀hùn ìlúwẹ̀ yẹn tí ń lúwẹ̀ ẹ̀hùn ó ní sábàṣù yẹn náà ni méjèèjì náà la lè tú síbẹ̀ أو راحة كالسبح في الأنهار تبتلا قطعا وكل أنكالا wọ́n ní tàbá tù lá ìtumọ̀ rẹ̀ náà ni pé gígé tọ́lọ ni wọ́n tàbá chálì iléyí قطعا وكل gígé ni أنكالا ó wá sí wọlé ó wá ní wá tún wá sọ wípé ní àǹkálì tọ́lọ ló ń bẹ̀ pé inna ladaina wa jahima يعني القيود احفظ أويل أجلال wọ́n ní tọ́lọ wọn bá gbà lérò bẹ̀ ní alquyud àwọn èèkàn àwọn ẹni tán máa fi déèyàn tí wọ́n fi déèyàn awil aglal àbáwọn sẹ́kẹ́sẹ́kẹ́ tán máa fi déèyàn ó ní náà ní àǹkálà tẹ́rí
ذا غصة ó wá ní dágú sọ tí ń tọ́lọ́ ọba lò يلعب كالمشبوك ya àdúrà yóò gbà ó يلعب كالمشبوك yẹ̀láàkù كالمشبوك ترجف ويترجب تحرك yẹ̀láàkù àbí yàlákù ذا غصة يعلق كالمشبوك ترجف ويترجب تحرك ترجف ويترجب تحرك ذا غصة ó ní ibi tọ́lọ̀ tí wọ́n sọ pé ní wọ́n tàn àìmọ́ ń dágú sọ tí يعلق كالمشبوك ó ní tí ń lò náà ní pé ní tí ó hangi mọ́ èèyàn lọ́rùn tí ó hangi mọ́ náà fún tí ò ní délẹ̀ tí ò ní wálẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ṣàbákà tí wọ́n kìbọnú ara wọn ترجف ويترجب تحرك tẹ̀rùjú fún yóò a máa gbọ̀n yóò máa mì pẹ̀lú yíra tí ó máa yíra padà yóò a máa mì lójú kan yóò máa lọ kò ní dókè kò ní délẹ̀ kò ní dókè kò ní délẹ̀ ثم الكشيب الرمل والمهيب سائل والمنهار يسيل السائل المنهار يسيل ó yá wí dáadáa jèrè ثم الكذب الرمل alkethibu ó ní yẹ̀pẹ̀ tí máa ga sókè bí ó kèsè bó ṣe ké wọn tí ó wá di yẹ̀pẹ̀ yóò wá di yẹ̀pẹ̀ tẹ́ kó jọ sókè bẹ́ẹ̀ السائل المنهار tí ó wà ti dìrọ̀ tí ó ti máa yọ tí ó máa yọ èyí tí ó wà máa sàn tó jẹ́ pé ní ẹ̀kan tí ó kàn máa yẹ̀ báyìí nígbà tí ilé bá collapse tí ó máa yẹ̀ báyìí almunharu السائل المنهار إذ يسيل nígbà tó bá di pé ẹ̀rí tí ń sàn báyìí ìyẹn ló fi ṣàlàyé kẹfíb أخذا وبيلا أي شديدا ثقلا akádánwà bí láńtọ́lọ ní ti fìràwọ́nà àpótọ́lá gbámú ìgbámú nígbàmú tó lè yẹn أخذا وبيلا أي شديدا ثقلا pé tó lè kókókó níwúwo وكل كريها أو وخي من حصلا وكل كريها أو وخي من àbí ọpẹ́ ní kàrí hàn pé ń tàà kọ̀ àbí nǹkan tó yẹ pé ní wàhíìmù ní ó kún fọ́pọ̀lọpọ̀ àlùbá ní nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn tó ṣẹlẹ̀ sí Fáráò ṣùgbọ́n àfáà ti ṣàlàyé Suratul Muzammil fún àpẹ̀lú orin nù kọ́lọ́wọ́n ọba kó dákun Suratul Muzammil láyẹnjú yìí àánú ọlọ́run ọba tó pọ̀ ìdùnnú ọlọ́run ọba tó pọ̀ kọ́lọ́run kó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa bí a ti parí tafsiru títọ́dún yìí abẹ́lọ́ ọba Ta'ala àlékún okun ara àlékún àlàáfíà ara ọlọ́run bá wa ṣe fún àwọn bàbá àmúdé àlékún okun ara àti àlékún gbígbàdúà ọlọ́run dákun bá wa ṣe fún wọn gbígbàdúà ọlọ́run dákun bá wa ṣe fún wọn àlékún fàyàbalẹ̀ ọlọ́run dákun bá wa ṣe fún wọn àlékún fàyàbalẹ̀ ọlọ́run dákun bá wa ṣe fún wọn gbogbo ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run wò àbíọ́ àánú rẹ ọlọ́run wá ṣe fún wa àánú rẹ ọlọ́run dákun wá ṣe fún wa gbígbàdúà tó pọ̀ ọlọ́run dákun wá ṣe fún wa ọlọ́run dákun wá ṣe fún wa ọdún ti súnmọ́ wa àwa náà ti súnmọ́ ọdún ọlọ́run jẹ́ ká ṣọ̀pọ̀lọpọ̀ ọdún má jẹ́ kí a fi eléyìí ká fi dágbére fáyé ọlọ́run ọlọ́run jẹ́ kí ojú wa kó rí ọdún pẹ́ wala la hawla wala quwwata bismillahi alam nashrah alam nashrah laka sadrak adana anka wizrak alladhi anqadha dhahrak ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب